أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم تسليما بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وأدعو لا شريك الله وأشهد أن محمدا عبده ورسوله له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير بسم الله كل الله فضيلة الشيخ الإمام بوصيري بسم الله الرحمن الرحيم قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله كل الله fún gbogbo òkú mùmínì pátápátá àtàwọn àfáà wa بسم الله الرحمن الرحيم قل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد السلام عليكم ورحمة الله وبركاته gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá a ní ká tún tọrọ àforíjì lẹ́ẹ̀kan sí pé ẹ rí wa lórí láìfù ní last week programu ló pọ̀ ọdún ló dẹ̀ fà á ẹ rí báyìí àdúrà wa gbà inshallah bi kudratillah tọ́pìkì wa tó ní ní ọ̀nà àbáyọ ní oògùn àti àwọn àlìjọ̀nú then àti bí àwọn ẹ̀dá èèyàn ó ń bẹ nínú mùsùlùmí náà tí wọ́n ń lo àlìjọ̀nú ó ń bẹ nínú àwọn àfáà ńláńlá tí wọ́n ń lo àlìjọ̀nú ó ń bẹ nínú àwọn ìdáṣá tí wọ́n máa ń invoke tí wọ́n máa ń pe àwọn àlìjọ̀nú oríṣiríṣi ọ̀nà tí wọ́n máa ń gbà pé tó lè jẹ́ pé àwa máa wò pé inú ẹ̀sìn Islam ní gbogbo nǹkan wọ̀nyí wà tó rọ́ ó máa jọ ẹ̀sìn gan which is kí dẹ̀ ṣe inú ẹ̀sìn àlìjọ̀nú ló ń pè ṣùgbọ́n pé kò ní yé wa so nínú àwọn ọ̀nà mẹ́jọ tó standard tí wọ́n máa fi ń pe àwọn àlìjọ̀nú wọ̀nyí a ní ká ṣàlàyé ẹ̀ fúnra wa lóòótọ́ ojoojúmọ́ ni wọ́n upgrade sí o tora ṣètọ́ni ti sọ fún wa nínú Al-Qur'an nípa ṣètọ́nù yẹ idukumul fakira wa ya'murukum bil fahsha'i tẹ bá ní ìdùnkọ́ bá yín ṣe nǹkan kan ẹ sọ̀rọ̀ à ń rìkọ́dù ní àtàkísẹ̀ tì yẹn tó bẹ́ẹ̀ pẹ́fẹ́ kí wọ́n bá yín tilẹ̀kùn ẹ̀ tì wọ́n ra pàdé díẹ̀ tì ẹ fẹ́ ṣe díẹ̀ ni so ẹ máa sọ nǹkan tẹ bá fẹ́ so àṣetọ́ni ni pé òun máa dẹ́rù òṣì bá yín wa ya'murukum bil fahsha'i òun máa ti ọwọ́ àwọn èèyàn àti gbogbo ara àwọn èèyàn bọnú ìwà àbàjẹ́ bí irú ìwà àbàjẹ́ wo ni òun náà ní ká máa sọ pé à ń wá oògùn owó oògùn gbá oògùn àwo tí ọlọ́run dẹ̀ wà ká má lè gbára lọ́lọ́run ká máa kánjú ká máa yalé kiri ilé wòlíì ilé àfáà ẹlẹ́bọ lóògùn ilé pásítọ̀ ilé oṣó ilé àjẹ́ ọ̀dọ̀ àlìjọ̀nú ọ̀dọ̀ èṣù gangan tó máa dà wá láàmú pé a fẹ́ jẹ́ èèyàn nínú ayé dandandandan táwa máa gba ojú ọ̀nà èṣù máa fi wà ẹ̀rí báyìí so adẹ̀wá ní pé ọ̀nà tí kílọ̀nà àbáyọ nígbà tí gbogbo ìṣòro bá bá ẹ̀dá nínú ẹ̀sìn ọ̀nà wo lọ̀nà àbáyọ tó lè gbé wa bọ́ kúrò nínú gbogbo wàhálà yìí àwọn nǹkan wọ̀nyí la ní ká ṣàlàyé fúnra wa láàárọ̀ yìí gẹ́gẹ́ bá ti ṣe bẹ̀rẹ̀ wípé ibo ni oògùn ti ń bọ̀ a ti ṣàlàyé fún wa pé Al-Qur'an jẹ́ ká mọ̀ pé nígbà ayé anabi Sulaiman alayhi salatu wa salam lóògùn ti ń bọ̀ ẹ̀rí a ti ṣàlàyé lóríṣiríṣi fún wa ṣùgbọ́n àyà yẹn náà lá máa fi lọ́gìn ká tó wọnú nǹkan tó ń jẹ́ oògùn gangan bá dá isti'azati wal basmala Al-Qur'an dẹ̀ tó kọ́kọ́ sọ fún mi àti ẹ pé wàkúlẹ̀ ìzáni azamnahu ta'irahu fi unukihi wa nukhriju lahu yawmal qiyamati kitaban yalqahu manshura ikra kitabaka kafa binafsika al-yawma alayka al-aziba Al-Qur'an jẹ́ kó yé wa torí ọ̀rọ̀ Al-Qur'ani ọ̀rọ̀ Ọlọ́run ni ó dẹ̀ fi ránṣẹ́ sí òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammadu sallallahu jẹ́ kó yé wa pé ká tẹ̀lé anabi Muhammad ká kọ́ṣe anabi Muhammad pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana so ká tẹ̀lé gbogbo ojú ọ̀nà anabi Muhammad ọlọ́run tó jẹ́ kó yé wa pé tulika hududullah wa ma yuti'illaha wa rasulahu ọlọ́run ní pé ká má kọjá ẹnu àlà òun ọlọ́run ká lè má kọjá ẹnu àlà òjíṣẹ́ anabi Muhammad ọlọ́run wa ń sọ fún anabi Muhammad pé ó ń sọ fún àwọn ọmọ pé yóò ayọ́ rọ̀súlù baligi ma unzila ilayka min rabbika wa in lam taf'al fama ballagta risalatahu wallahu yasimuka minan nas inna Allaha la yahdil qawma zalimina àbí kafirina ni ọlọ́run sọ fún Muhammad sallallahu ta'ala alayhi wa sallam pé ìwà náà Muhammad ara ẹ̀sìn gbogbo àgbáńlá ayé jíṣẹ́ fún gbogbo àwọn èèyàn má wojú àwọn èèyàn má gbogbo nǹkan táwọn ọlọ́run fi kọ́ ẹ nínú ẹ̀sìn ètò ọlọ́run ètò ẹ̀sìn tá a ṣàlàyé fún òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad ìwà náà Muhammad fi kọ́ àwọn èèyàn ṣàlàyé fún àwọn èèyàn kó yé wọn
torí pé tó bá ṣàlàyé fún wọn tó bá ṣàlàyé tán á jẹ́ pé iṣẹ́ táwọn Ọlọ́run bá rán wọ òjíṣẹ́ ńlá àìpò òjẹ tán nìyẹn. tó bá wá jẹ́ pé ẹ̀rọ àwọn èèyàn ló wá ń bá ẹ láti sọ òdodo láti jíṣẹ́ náà fún wọn, wallahu ya'simuka minan nas, Ọlọ́run ní òun Ọlọ́run ọba òun lòun máa ṣọ́ ànábì wa Muhammadu sallallahu ta'ala alayhi wa sallam. So ànábì Muhammad ti lọ, wọ́n jẹ́ pé wá pé al-ulama warasatul anbiya'i, àwọn àfà títọ́ Ọlọ́run tòótọ́ àwọn ni wọ́n rọ́pò àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba. gbogbo àfà tó bá ń ṣe wáàsí àbó ń sọ̀rọ̀ Ọlọ́run àbí ìmáàmù ni àbí àfà tó ń kọ́ mọ́ kéwòn ni tó jẹ́ àfà òdodo, ẹ ríra yín gẹ́gẹ́ bíi pé ẹ ti jókòó sórí àga ànábì wa Muhammad. òfin tí ànábì Muhammad sallallahu alaihi wasallam wá kà sílẹ̀ òun náà ni a gbọ́dọ̀ fọ́lò gbogbo ẹ̀. gẹ́gẹ́ bọ́lá ọ̀hún ti ṣe sọ fún ànábì pé baligi mọ́nà òsínlá ilayka min rabbika, má wojú èèyàn rárá o, sọ gbogbo ọ̀rọ̀ èmi Ọlọ́run jẹ́ kó yé wọn. òun láfi wá wọnú ọ̀rọ̀ yìí a criticize view titi wa àti view àgbọ́yé wa nínú Al-Qur'ani àti àwọn àdíìsì lábẹ́ fi sọ̀rọ̀ nípa Ògún. àwọn èèyàn sọ̀rọ̀ adẹ̀ tí ń bá prógráàmù yìí bọ̀ ti pẹ́. ìgbà tánábì Sùlàímánà lọ alayhi salatu wa salam, tí àṣetánì gbé wọn lọ síbi tí ànábì Sùlàímánà wà, tó ń sọ fún wọn pé ànábì Sùlàímánà bátẹ́gùn ṣe ń gbé, bí gbogbo nǹkan ṣe ń gbé, gbogbo bó ṣe ń kọ̀ntró àlìjọ̀nú, bó ṣe ń lo ayé, àwọn àlìjọ̀nú ni ànábì Sùlàímánà ń lò, oògùn lànábì Sùlàímánà ń lò. ó ń ba ànábì Sùlàímánà, àṣetánì fẹ́ ara ẹ̀, ó ń ba ànábì Sùlàímánà lórúkọ jẹ́ àtá títí tó fi sọ fún àwọn èèyàn pé ó dá tí ò bá dá yín lójú ni àwọn agbára tí ànábì Sùlàímánà dẹ̀ ti kọ́kọ́ gbà lọ́wọ́ gbogbo àwọn àlìjọ̀nú àtàwọn èèyàn ní táìmù yẹn, àwọn òwe ògùn tó gbà tó rì mọ́ trónù ẹ̀, ó wá ti àṣetánì wọn sọ fún wọn pé ẹ jẹ́ ká lọ, tó bá jẹ́ pé rọ́ọ̀lù òun pa ó yí padà gẹ́gẹ́ bí èèyàn, ẹ ti rí nínú previous lecture wa. so ó gbé wọn lọ síbi trónù ànábì Sùlàímánà, ó ní tí wọ́n bá ti wú bẹ̀, tí wọ́n bá gbogbo nǹkan kan, tí wọ́n bá gbá ọ̀kan bẹ̀, kí wọ́n ṣe nǹkan tó bá wù wọ́n fóun, wọ́n wá wú bitro ànábì Sùlàímánà, wọ́n bá gbogbo àwọn òwe agbára wọ̀nyẹn. ibẹ̀ ni Al-Qur'an jẹ́ kó yé wa pé Ògún ti ń bọ̀. táwa ni ó introduce Ògún náà sínú ilé ayé, òun náà ni àṣetánì àti àwọn àlìjọ̀nú. a sì jẹ́ kó yé yí pé àṣetánì ọlọ́kọ̀ fún lórí ọ̀fẹ́ pé kó lọ gbé láàrin àwọn màláìkà ní àlìjọ̀nú ni iná Ọlọ́run bá fi dá àṣetánì, gẹ́gẹ́ bọ́lọ́run ṣe fi iná dá gbogbo àwọn àlìjọ̀nú. òun gangan náà fọ́fadà àwọn àlìjọ̀nú ní ẹ̀rí pé tọ́lọ́ bá fẹ́ lò nínú Al-Qur'ani tó bá ti sọ pé àṣàyátínù, àwọn ẹmẹ̀wà àṣetánì ló ń try àti sọ níbẹ̀. Ọlọ́run wá ń sọ fún wa nínú Suratu Baqara pé Bismillahirrahmanirrahim wattaba'u ma tatlu shayatinu ala mulki Sulaimana wa man kafara Sulaimanu walakinna shayatina kafaru yu'allimuna nasa sira. apá kan ibi tá a dé yìí síìrù, àwọn èèyàn máa ń pè ní idán, síìrù ògùn, àwọn èèyàn ń pè lóyún, àwọn apá kan ń pè ní idán, àwọn apá kan ń pè ní ògùn ní síìrù jẹ́. wàmán unzila alal malakaini bi Babila Aruta wa Maruta wama yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitnatun fala takfur fayata'allamuna minhuma ma yufariquna bihi bayna al-mar'i wa zawji وما هم بدارين به من هادي إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لما اشتراه من له في الآخرة من هلاك ولا بئس ما انشرت به أنفسهم لو كانوا يعلمون. Ọlọ́run bá ń ṣàlàyé fún wa ń bẹ̀. àṣetánì sọ fáwọn èèyàn pé wattaba'u ma tatlu shayatinu ala mulki Sulaimana wa man kafara Sulaimana walakinna shayatina kafaru yu'allimuna nasa sira. Ọlọ́run bá ń jẹ́ kó yà àṣetánì pé ànábì wa Sulaimana kì í ṣe alayhi salatu wa salam, kì í ṣe kèfèrí, kò dẹ̀ lo oògùn, kò lo idán. àwọn Ọlọ́run ọba la fún làwọn àgbàlagbà fi jẹ́ kó yé wa pé gbogbo àwọn nǹkan àmì táwọn ànábì Ọlọ́run bá ṣe, Ọlọ́run fi ṣe mùjísà fún wọn. ó ń bẹ nínú àwọn ẹni Ọlọ́run ọba náà tí wọ́n lè pàfọ́ọ̀mù irú nǹkan tó strange bẹ́ẹ̀, àmọ́ títí wọn kò ní máa jẹ́ mùjísà, títí wọn máa jẹ́ kàrámọ̀ lẹ́ẹ̀fì rí pé wọ́n ní Ọlọ́run fi kí ní yẹn kàrámọ̀ àfa yẹn. ó ń bẹ nínú wọn tí kì í ṣe pé ó fògùn pàfọ́ọ̀mù àbó ń fi idán pàfọ́ọ̀mù tó jẹ́ pé Ọlọ́run kan fún náṣọ́ra. ó ń bẹ nínú àwọn èèyàn bẹ́ẹ̀ tó lọ́lọ́run fún àwọn ànábì, ó dẹ̀ tún
kẹ́ àwọn èèyàn nínú àwọn àfáà kó kẹ́ wọn bẹ́ẹ̀. Ọlọ́run á jẹ́ kó yá àṣetọ́ ni pé àṣetọ́ ìwọ ló ń kọ́ àwọn èèyàn ní sír oògùn. So sír yẹn apá kan torí pàbó sí wà nílẹ̀ Yorùbá púpọ̀, I'm very sorry to say, gẹ́gẹ́ mo sọ fún yín kí tó bẹ̀rẹ̀ pé mo máa ṣàlàyé gẹ́gẹ́ bí àgbọ́yé tèmi tẹ̀síìrì tèmi lórí Al-Qur'ani. Sír àwọn èèyàn máa sábà ń pè ní idán. Sír idán dẹ̀ ní type. Idán magician ti Professor Pella ọ̀tọ̀, idán náà ṣe lórí TV entertainment ọ̀tọ̀, idán oògùn pé ká mú nǹkan méjì papọ̀ ọ̀tọ̀. Ṣé mo pé ká mú nǹkan méjì papọ̀ yẹn gangan lóògùn? Ẹ wá máa gbọ́ àyà yẹn padà wá ń sọ pé nígbà tó lọ́n sọ àwọn màláíkà kejì Hárútà Márótà sí Babylon sí Bábílà, kí ni wọ́n wá ń sọ? Tó bá jẹ́ pé idán entertainment nìkan ni Ọlọ́run bò ní sọ fún wọn pé wọ́n lọ nǹkan tí wọ́n ń kọ́ kì í ṣe nǹkan tí ó lè ṣe wọ́n láǹfààní, kì í ṣe nǹkan tí wọ́n lè gé ní àǹfààní bẹ́ẹ̀. Ìpalára ni nǹkan tí wọ́n ń kọ́ yìí jẹ́ fún wọn. Ọlọ́run ọba ò ní sọ bẹ́ẹ̀. Ọlọ́run ọba ò dẹ̀ ní sọ pé gbogbo ẹni tó bá ti ní oògùn, tó bá lájẹ́, tó ń lágbára àlejònú, tó ń lágbára oṣó, tó ń lágbára àṣetọ́ni gangan, àbẹ́dà tó yẹ pé wọ́n ń pè ní ògùn jìmìlélẹ̀ ó lóògùn dáadáa. Ọlọ́run ọba ò ní sọ fún wa nínú àyà yìí pé kí ni o, kò ní sọ fún wa pé bẹ́ẹ̀nàrí mọ́rí ìwà sáwọ́jì wà máa ń bi dọ̀rì náà mí ní àdín ilá àbí ìsinìláyì. Ọlọ́run ọba ò ní sọ pé gbogbo àwọn tó bá ní agbára wọ̀nyí tó kó gbogbo nǹkan wọ̀nyí jọ tá ń bẹ̀rù nínú ayé. Ọlọ́run ọba ò ní máa sọ fún wa pé kí ni o, gbogbo àwọn tó lágbára yìí wọn lè fi nǹkan kan ṣe èèyàn ilá bí ìsinìláyì àyàfi ìyọ̀dá ohun Ọlọ́run. Ọlọ́run ọba ò ní sọ bẹ́ẹ̀. So oògùn lọ́lọ́run tẹ́ àti sọ fún wa níbẹ̀ yẹn. Then Ọlọ́run ọba ò tún ní wá tẹ̀síwájú fún wa pé mi ti lọ sí tọ́pìkì tá a fẹ́ lọ, mo ń mú àyà bọ̀ wá ní kí n tó wá jókòó sínú tọ́pìkì yẹn. Ọlọ́run bò tún wá ní tẹ̀síwájú ní àyà yìí pé kí ni o, wala qadi alimuliman istarahu, ẹ bá mi sọ fẹ́ni tó lóògùn. Wala qadi alimuliman istarahu, ẹ bá mi sọ fún àṣẹ́wò. Wala qadi alimuliman istarahu, ẹ bá mi sọ fún bàbá Ṣàngó, ẹ bá mi sọ fún ìyá àjẹ́, ẹ bá mi sọ fún oṣó, ẹ bá mi sọ fún àjẹ́, ẹ bá mi sọ fún àwọn tó ń lọ àlìjọ̀nú, ẹ bá mi sọ àwọn tó jẹ́ pé wọ́n bá gbójú sókè báyìí wọ́n tó pa ewé méjì pọ̀, ó ti ń rí bẹ́ẹ̀. Ẹ bá mi sọ fún gbogbo wọn pé gbogbo ẹ̀dá tó bá ń pa nǹkan pọ̀, tó ń pa nǹkan méjì pọ̀, tó ń ṣiṣẹ́ oògùn, tó ń ṣiṣẹ́ idán, tí wọ́n ń wá agbára láti bẹ̀. Ọlọ́run bá ní ẹ bá mi sọ fún wọn, ẹ jẹ́ kí wọ́n lọ mọ̀, ẹ bá mi sọ fún wọn pé limani istara umanle awfila hayirati mini alakin wala bi isami insharabihi anfusa law kanu yalamuna. Ọlọ́run ní gbogbo àwọn tó bá ń ṣerú nǹkan báyìí generally plural word ẹ̀ka sọ wá pé gbogbo àwọn tó bá ń ṣoògùn, gbogbo àwọn tó bá invoke àlìjọ̀nú, tó ń lọ àlìjọ̀nú, tó ń lo gbogbo àwọn nǹkan tó ń pa ewé pọ̀ mọ́ra wọn, tó ń ṣe àwúre. Káwá máa sọ tọ́pìkì torí ti Yorùbá ní tọ́pìkì bí àwúre, ẹ̀yọ́nú ayé, máyẹ̀hùn, olúgbòhùn, àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tẹ́ pé à ń méwé à ń pa pọ̀ mọ́ra wọn. Ọlọ́run ní gbogbo ẹ̀dá tó bá ń ṣe bẹ́ẹ̀ bá mi sọ fún wọn pé kí ni o, tó bá di ọjọ́ àlìkìhámà, tó bá di ayé mi, tó bá di ọjọ́ àlìkìhámà, ọjọ́ ìdájọ́, mọ́lẹ̀ òfìlẹ̀ àìrátẹ́ mi ní alákẹ́hìn wàlàbí ìsàmọ́ ṣọ̀rábì. Ọlọ́run bá ní ọlọ́run mi sọ fún wọn pé wọn ní ààyè, nígbà wọn láàyè, wọn ní ibùjókòó, kò síbi tó fẹ́ gúnlẹ̀ sí lọ́jọ́ ìdájọ́. Ọlọ́run sọ fún ẹ pé ẹni tó ń ṣoògùn kò ní sí ààyè fún yín lọ́jọ́ ìdájọ́ o. Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run ní pé kò ní sáàyè fún lọ́jọ́ ìdájọ́ débi pé kí ni àǹfùsà ọ̀hún lẹ́ọ̀kánú yálà mú. Ọlọ́run ní pé oògùn tẹ́wà tún ṣe yìí gan, kájú nǹkan papọ̀, orí ọká, orí èrè, orí ọ̀sìn, orí kìíní kan tẹ́ ń papọ̀, ta fi ń lá oyin, ta fi ń sàṣẹjẹ, ta fi ń mu ọtí. Ọlọ́run gbogbo nǹkan ọrùn wọ̀nyí àǹfùsà ọ̀hún lẹ́ọ̀kánú yálà mú nà. Nǹkan tí wọ́n ń ṣe, èyí tí wọ́n ń lò yìí, èyí tí wọ́n ń wẹ̀ lọ́ṣẹ, èyí tẹ́ ń jẹ, èyí tẹ́ fi ń sàṣẹjẹ, èyí tẹ́ ń tọ́lá, Ọlọ́run ní pé ìpalára ló jẹ́ fún wọn. Àbí mi mọ́kẹ́ wọn ni àǹfùsà ọ̀hún ìpalára ló jẹ́ fáwọn tó ń ṣe láókánù, tó bá jẹ́ pé yálà múnà, tó bá pé wọ́n mọ̀ ni. Kò gẹ́tẹ̀, Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Ibi tá a fẹ́ lọ bẹ́ẹ̀, ibi tá a ti mọ̀, ẹ jẹ́ ká wo ẹ̀sìn Islam dáadáa. Kò sí àdúrà kan tó lè rí pé tó bá ní à ń ṣe ká má sọ fún yàn pé ká má bá yàn sọ̀rọ̀ nínú ẹ̀sìn, kò sí. Irun gan-an wàá ṣe báyìí, irun tó ẹgbọ́n náà ló gbà wàá ṣe báyìí. Ṣùgbọ́n máa ráwọn àdúrà kan rẹ pé o gbúdọ̀ sọ fún yàn, o gbúdọ̀ bá yàn sọ̀rọ̀, o gbúdọ̀ wà nulẹ̀ kó tilẹ̀kùn mórí, o gbúdọ̀ paná. Ẹgẹ́t kódà nínú àwọn oògùn òfin pọ̀
ṣùgbọ́n nínú àwọn nǹkan àyè tó lọ́wọ́ bá fi sílẹ̀ fún wa ká tọrọ nǹkan lọ́wọ́ òun kò sí ìnira kọ̀ọ̀kan báyìí ń bẹ̀. Tùràrí tá a máa ń tàn yìí akàntàn tùràrí ni bówó ẹ̀ kó tán bówó ẹ̀ kó má tàn. ṣùgbọ́n àwọn àdúrà kan wà tí wọ́n ń kọ́ wa tó yẹ pé òun láti tan tùràrí. àmọ́ tó bá jáde Ọlọ́run tànábì tùràrí akọ̀mù notice pé tùràrí number one á jẹ́ kí vicinity yẹn tùràrí tó lóorùn dáadáa ni o á jẹ́ kí vicinity yẹn kó máa rùn dáadáa. àwọn kan ní wọ́n máa jẹ́ kí àwọn màláíkà súnmọ́ ọmọ ayé kíní kan story ni o ó lè jẹ́ káwọn àlìjọ̀nú súnmọ́ amadé pàtì yẹn but nínú àwọn àdúrà tó jẹ́ pé àdúrà súnà tó bá wù ẹ́ kó tan tùràrí tó bá wù ẹ́ kó tan ṣáà ti lálù àlá ṣáà ti bẹ ní mímọ́ Ọlọ́run ọba ò ní wá lára ìrọ̀rùn lọ́lọ́run ọba ń fẹ́ fún wa ẹ jẹ́ ká wá bọ́ síbi ògùn ká bẹ̀rẹ̀ níbi ògùn èmi Muhammadu Saheed ń sọ fún yín pé ògùn ò lè ṣiṣẹ́ láì má rí àlìjọ̀nú ògùn àtàlìjọ̀nú wọn ọjọ́ rìn papọ̀ ni àwọn kan ara máa ń tọra wa nílẹ̀ Yorùbá gbogbo nǹkan tábàdẹ̀ ṣe láyé mo ti sọ fún wa pé wàkúlà ìzáni azam náà tọ ìrà òfin òdùnkì yìí wọ́n máa béèrè lọ́wọ́ wa àwa fúnra náà máa kà á irọ́ la máa ń pa pé ògùn kan wà ògùn súnà ògùn kan wà ògùn aláàlì ògùn kan wà ògùn haram ìbẹ̀rẹ̀ ògùn lélẹ́yìí yu alimuna nasa sírọ̀ Ọlọ́run bá ń sọ wá ṣètọ́ ni pé wà ṣètọ́ ni wọ́n ló ń kọ́ ogun àwọn èèyàn lóògùn Ọlọ́run bá dẹ̀ tún sọ pé ẹni tó bá practice ẹ̀ kò ní ní ààyè kò ní ní position bó ṣe wù kó tó láyé lọ́jọ́ àlèkè àmọ́ ẹ bá mi sọ fẹ́ ni bẹ́ẹ̀ Ọlọ́run bá tún wá sọ fún wọn pé gbogbo ẹ̀dá tó bá practice ẹ̀ tó ń lò tó ń ṣe everything ẹ sọ fún pé aburú ló ń lò síra ẹ̀ wá wá mọ̀ pé Ọlọ́run bá fẹ́ràn wa púpọ̀ for example èmi mọ ọṣẹ kan o tá bá parí ọṣẹ yẹn tán nísìn o gbọ́dọ̀ wẹ ọṣẹ yẹn òru ló máa wẹ ọṣẹ yẹn o wá wá wò bóyá nínú àdúrà tí prophet kọ́ wa àbí tí Ọlọ́run ọba ní ká máa ṣe àbáwọn ayáàlì kùrìhánì yàtọ̀ sáwọn ayáàlì kùrìhánì tí wọ́n táwọn àfà ẹlẹ́bọ lóògùn àwọn àfà tòótọ́ wà àwọn ò wá síbí láti wá máa criticize láti wá bú àfà fíìwù tèmi Muhammadu Saheed lórí ọ̀rọ̀ ògùn àti lórí ọ̀rọ̀ àlìjọ̀nú àti lórí ọ̀rọ̀ bí gbogbo àwọn kan wọ̀nyí ṣe ń ṣẹlẹ̀ lèmi ń tẹ́ àti sọ fáyé so èyí tó bá wù ẹ́ kó mú bẹ̀ mi sọ pé nìkan ò ṣe kinní kan nìkan ò ṣe kinní kan but view mi tí mo rẹ̀ pé view mi yẹn confam so mi ìwà bí láti gbóyàn ẹ rí i pé àwọn àdúrà tọ́lọ́run fún wa bóyá ayé àlùkùránì tó ráwọn níbẹ̀ ayé àlùkùránì ẹ máa rí ayé àlùkùránì pé kùránì ló ń ṣí ó dẹ̀ korúkọ àlìjọ̀nú sí tó ń lò papọ̀ a máa dé bẹ́ẹ̀ sí ara àwọn táìpì tó ń fi invoke àwọn àlìjọ̀nú ni torí mi ìfẹ́ tó bá máa di bí 1:15 1:15 a máa stop so irú ọṣẹ tí mo ń sọ yìí tá bá ṣọṣẹ yẹn tán wọ́n lọ́ṣẹ ọṣẹ ìmùlẹ̀ àwọn àgbà wọ́n wá fún ẹ condition pé màmá ka àwọn condition yẹn fẹ́ sí o wọ́n wá fún ẹ condition bóyá rú ẹ wà nínú ẹ̀sìn bóyá Ọlọ́run ọba tó dá ogun àgbà ńlá ayé gan-an bóyá ó fi wá sínú bondage bẹ́ẹ̀ ọṣẹ yẹn òru ló máa wẹ̀ tó bá ti pa ogun nǹkan wọn yẹn pọ̀ àwọn kan lẹ Yorùbá náà ni o orí igbá orí àwọn tó ti gún gbogbo ẹ̀ pọ̀ tó ti kó sínú kí tó bá ti wá lòdì tó bá fẹ́ wẹ̀ ọṣẹ yẹn òkùnkùn ló máa inú òkùnkùn ni wàá ti wẹ̀ ọṣẹ yẹn tó bá ṣe mistake tọ́nà mọ́ ẹni shower room àbí ẹnìkan kan gbéná wá síbẹ̀ lọ́ọ̀ṣẹ̀ yẹn gbogbo àjẹ́ ayé pátápátá which is for àwọn àjẹta rẹ̀ ń sọ pàtì kan pàtì nínú type of àwọn àlejò náà pé tọ́ìrì wà ń bẹ̀ pàtì tọ́ìrì nínú type of àlejònú ni àwọn àjẹ́ wà gbogbo àjẹ́ ayé pátápátá àtàwọn ẹ̀mí òkùnkùn ayé pátápátá ló máa yọ sẹ́nì yẹn níbi tí wọ́n ti tọ́nà ọmọ tó ti ń wẹ ọṣẹ yẹn mo bá dẹ̀ ṣe ti yọ sí yẹn kò ní lu ọjọ́ méje láyé wọ́n máa jẹ ẹran ẹni so àdúrà àwọn ọlọ́wọ́ fi ṣe fásitì àlọ́fẹ́kà tó fẹ́ get àwọn oṣù kan tó wà náà tó máa ń ṣe tó bá ṣe bí ogbe mi tán ó lè ní kó máa mú ọtí lé lórí mo tún mọ̀ kan tó pé tó bá ṣe tán tó bá gbé mi ọjọ́ tó everyday ó gbọ́dọ̀ máa mọtí ọjọ́ tó bá mọtí òun lálẹ́kẹ̀ẹ́ àmọ́ ni o ogun lèmi sọ ayé o so mo fi ní pé ẹ má yẹ ká bò ìwọ àfáà tó ṣe ń ṣe gbàgbọ́ yẹn mo rí pé kò tí strong tó ibi débìlẹ̀ tó mọ̀ pé mi ì ṣí sọ èmi wà nú gbogbo ẹ̀ o mo wà nú gbogbo ẹ̀ ọlọ́run ẹni kì í láì dẹ́ kí n pé bí mo gbọ́ ẹ̀rọ stan tí wọ́n bá gbọ́n sí ama ní àkódá sí òun lójú nǹkan tó dá sí mi lójú lèmi ń sọ ẹ̀rọ stan so ó ń bẹ nínú àwọn nǹkan bẹ́ẹ̀ tí a máa ń ṣe nínú oògùn tó lófin ẹlòmíì wọ́n lè ní kódà nínú oògùn ẹlòmíì àwọn ṣe tó yẹ kó fi wówó ọmọ ẹ̀ ni wọ́n ní kó máa bá sùn
ìṣòro wo ló fẹ́ tán nínú ẹ̀sìn tọ́lọ́run bá fún ẹ nírú òfin yẹn kò sí. àwa gbé àwọn ọ̀nà kan jáde fún wa. àìpadà sọ̀rọ̀ wọ́n ní pé ìjà lè wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ àwọn àlìjọ̀nú. a lè wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ àlìjọ̀nú nínú àwọn ìbéèrè tẹ́nìkan béèrè lọ́wọ́ mi. ó ní ṣé a lè lọ wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ àlìjọ̀nú. a lè wá ràn lọ́wọ́ lọ sọ́dọ̀ àlìjọ̀nú. ó dẹ̀ ń béèrè lọ́wọ́ mi pé ṣé àlìjọ̀nú gbọ́ èdè wa ni. gbogbo èdè làlìjọ̀nú gbọ́. àlìjọ̀nú dẹ̀ rí gbogbo ayé, kò síbi tí wọ́n rí. gbogbo èdè ni wọ́n dẹ̀ gbọ́. kò dẹ̀ sẹ́ni tó lè mọ structure wọn nínú àwọn ìbéèrè yẹn ni. àlìjọ̀nú dẹ̀ ní físíkà, wọ́n lágbára, wọ́n dẹ̀ yára ju gbogbo nǹkan lọ. Can you imagine? Nígbà tí ìfúrẹ́tù, ẹ̀rí pé ìfúrẹ́tù yẹn òun nìkan lálẹ́ Kùránì dárúkọ, which is àlìjọ̀nú pọ̀, ṣùgbọ́n ìfúrẹ́tù yẹn bí gbogbo pé èyí tó ya wèrè jù nínú àwọn àlìjọ̀nú ni. òun ló ń sọ fún Ànábì Sulaimana nínú Suratu Namli alayhi salatu wa salam pé kọ́lá ìfúrẹ́tù minal jinni ana atika bi qabla an takomi mi makamika wa ina ilayhi laqawiyyu amin, pé Ànábì Sulaimana òun á lọ gbága wá. Ànábì Sulaimana wà ní Jerusalem. Queen Seba Balkis òun wà ní Yemen. Wò rí yẹn. ìfúrẹ́tù dẹ̀ ń sọ fún pé ó dẹ̀ sọ fún Ànábì Sulaimana pé màá lọ gbé tróònù ẹ̀ wá. ibi tí wàá ti wá mọ̀ ọlọ́run bò rẹ̀ kí n ṣọba lábòsí ọlọ́run ní wọ́n là ha arṣọ́lẹ̀ azim ipe àga Bilikisu tróònù Bilikisu arṣọ́lẹ̀ azim àga tó tóbi ni. Definitely kì í ṣọ̀rọ̀ yàrá méjì, kì í ṣọ̀rọ̀ yàrá kan. ìfúrẹ́tù dẹ̀ ń sọ fún Ànábì Sulaimana pé òun á lọ gbé àga wá láti Yemen wá sí Jerusalem, which is nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn ò mọ́. àlìjọ̀nú lágbára bó ṣe tóbi yàrá méjì yẹn, àbí kó kàtẹ̀ pé ní kó tẹ̀ tó odidi ilé. àlìjọ̀nú lè sọ di nǹkan kékeré, because tó bá lòun fẹ́ gbé bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn máa rí lórí sọ́mọ̀ pé kí ni wọ́n ń gbé lọ yìí. So àlìjọ̀nú lè sọ nǹkan láwọn sọ di small unit, á lè gbé wá báyìí very fast, wọ́n fast gan. So ìfúrẹ́tù yẹn ó stubborn púpọ̀, ọlọ́run fi dárúkọ ẹ̀. So àyà yẹn dẹ̀ tún sọ fún wa nínú Suratul Jinn. tẹ́báyé ká lọ wo Suratul Jinn, ó ń sọ fún wa tó ní fẹ́ kéwù yẹn síwájú kí n tó wá máa sọ̀rọ̀ lọ ni. ó ń sọ fún wa pé Suratul Jinn Quran chapter 72 verse 6 ó ń sọ fún wa pé wa anna ukana rijalun minal hinsi ya'usuna bi rijalin minal jinni. àwọn ọkùnrin nínú àwọn èèyàn wọ́n máa lọ ń bá àwọn ọkùnrin àwọn àlìjọ̀nú pé kí ni o fasaduhum rahakan. wọ́n lọ máa ń bá wọ́n lọ invoke, wọ́n lọ ń ṣe àjọṣepọ̀ pẹ̀lú àwọn àlìjọ̀nú ọkùnrin ipe bí àwọn ń wá agbára, wọ́n lọ ń wá agbára látọ̀dọ̀ àwọn àlìjọ̀nú, which is kò dẹ̀ sí nínú ẹ̀sìn. ṣẹwárẹ̀ àwọn àlìjọ̀nú yìí ká pé gbogbo àwọn àlìjọ̀nú ní 100%, wàláì 5% ló ń da ayé láàmú o. àlìjọ̀nú ò ráyè títí wa o, àwa la lọ ń pè wọ́n o, because àwa míì à ń invoke àwọn àlìjọ̀nú sínú ayé wa by mistake lórí pa àmọ̀ tó rà rí wọn, àwọn dẹ̀ rí wa. àwọn míì wọ́n dìde lọ́wọ́ ń pè wọ́n ń wá ìrànlọ́wọ́ gẹ́gẹ́ bí Suratul Jinn ṣe sọ fún wa pé nínú àwọn èèyàn lọ́kùnrin wọ́n lọ máa ń wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àlìjọ̀nú. tọ́lọ́ dẹ̀ padà sọ fún wa pé wa amma al-qasituna fakanu li jahannaman atoban. ọlọ́run ní wa amma al-qasituna, gbogbo ẹ̀yin èèyàn tẹ́ lọ ń bá àwọn dẹ́tí àlìjọ̀nú ṣe, tẹ́ lọ ń bá àwọn àlìjọ̀nú fún ọ̀lọ́wọ́, tálìjọ̀nú ń kọ yín lóògùn, tẹ́ ń bẹ àwọn àlìjọ̀nú ṣẹ́, tẹ́ ń lo àlìjọ̀nú, tẹ́ ń fi àlìjọ̀nú ṣagbára, tẹ́ ń lo gbogbo àwọn ẹ̀mí òkùnkùn yìí. ọlọ́run ní fàkánú li jahannama atoban. ẹ sọ fún gbogbo wọn iná jahannama láfikò wọn. a máa fi wọn konu jahannama ni, àti àlìjọ̀nú tó ń lò àtàlìjọ̀nú tó ń ránṣẹ́ àtàlìjọ̀nú tó ń ránṣẹ́. ọlọ́run ní pé ká fún ẹ ní ìrò pé gbogbo ẹ̀yin tẹ́ ń lo àlìjọ̀nú, tẹ́ ń lo oògùn, wọ́n bá ti ń ṣoògùn àlìjọ̀nú ló ń lò. máa wá lọ síbẹ̀ nísìn. ṣe rí pé oògùn yẹn nǹkan tí ìyapa inú fi pọ̀, àwọn èèyàn máa ń ṣe mistake wá ní ṣe bá kàn pé ewé pọ̀ ni. ṣé láyìn tẹ bá àkáǹtì ńlẹ̀, ó possible kẹ́ máa ṣe irú mistake yẹn pé oògùn ò kì í ṣe ẹ̀ṣẹ̀ torí pé ìwé oògùn lẹ bá. ibi tó oògùn yẹn ti ń bọ̀ gogogun káwọn yẹn tó máa kọ sílẹ̀ ìjẹ́ mọ́.
tó bá wà mọ̀ bẹ́ẹ̀ sí wà wá mọ̀ pé àlìjọ̀nú ni ọ̀nà ẹ̀tọ́ lóògùn yàtọ̀ sí pé bóyá oògùn ìwòsàn àmọ́ pé à ń pa nǹkan kan pọ̀ confam ló ti ń gbọ́ yìí àlìjọ̀nú ló ń ṣiṣẹ́ oògùn tó bá ti ṣe tí ò bá ti jẹ́ àlìjọ̀nú ò ní interest ń bẹ̀ ni oògùn ò lè ṣiṣẹ́ without gin kò possible gbogbo oògùn ni mo ń sọ ẹ má jẹ́ ká máa pẹ́pẹ́ kan bóyá ìwọ náà sì lọ́ṣẹ̀ kan tó wọ pé mo kàn rọra lọ orí ọ̀sìn díẹ̀ sí ni àwọn oògùn kan wà tó dáa àfà kò sí oògùn kan báyìí tó fẹ́ ṣe tó gún kan papọ̀ àlìjọ̀nú ló fẹ́ dún bẹ̀ tó bá jẹ́ pé oògùn ó wà ní tòótọ́ ọlọ́run àpúrúfù ẹ̀ fún wa a máa rí nínú àwọn àkọọ́lẹ̀ àwọn prayer tánàbí Muhammad sallallahu ta'ala alaihi wasallam a máa rí nínú tíbù nàbáwí àwọn òwe prophetic medicine prophetic prayer tọ́lá ànábì fi sílẹ̀ tó jẹ́ àwọn súnà máa rá àwọn nǹkan bẹ́ẹ̀ a máa rí bí a ṣe lè yí àlèkùnrin á lè padà ẹtì ọ̀rẹ́sàndì ọlọ́run máa mention ẹ̀ àti nínú àwọn generation yẹn àwọn generation pípa nǹkan pọ̀ lọ́lọ́run bá ti ń sọ fún wa bí ìpàṣẹ ìtọ́ni ló kọ́ wọn. So àwa ìlú òkúta wọn bá lọ́dọ̀ àwọn bàbá wa yẹn pé àkáǹtì bàbá mi ni ibo ló ti ń bọ̀ ibi tó ti ń bọ̀ ni pé àwọn ọ̀nà tí a ń gbà invoke àwọn àlìjọ̀nú ọ̀nà mẹ́jọ ni àmọ́ wọ́n ti upgrade dáadáa everyday làṣetọ́ ni upgrade à ń pè nínú àwọn ọ̀nà yẹn à ń pè kan ní kíkọ́ ka mẹ́jẹ̀jọ ibi tábàlẹ̀ treated dé and ìkìsọ́ọ̀nù ìyẹn ẹlẹ́kìíní ẹlẹ́kejì ní azabiya ẹlẹ́kẹta ní asòfìlíyà ẹlẹ́kẹrin ní anajasa ẹlẹ́karùn ní tenkif ẹlẹ́kẹfà ní tenjin ẹlẹ́keje ní alkafu ẹlẹ́kẹjọ ní alata ṣẹ́rí alìkìsọ́nù yìí alìkìsàn òun ni pé tó bá fẹ́ invoke àlìjọ̀nú nínú àwọn first method tó fi invoke àlìjọ̀nú tí wàá fi mọ̀ pé oògùn òun àtàlìjọ̀nú jọjọ́ ń ṣiṣẹ́ pọ̀ ní oògùn tí ò bá ti ṣiṣẹ́ àlìjọ̀nú yẹn bí àlìjọ̀nú yẹn ti expire àbí kó ti kú ọ̀pọ̀ jẹ́ pé ẹni tó invoke tí àlìjọ̀nú kọ́ lóògùn yẹn nìkan ló lè lo oògùn yẹn òun kàn ṣe oògùn yẹn tán nígbà tó ṣe tán ó wá kọ́lẹ̀ ṣùgbọ́n kò mọ̀ kó lè ṣiṣẹ́ lẹ fi ń bá àwọn àkọọ́lẹ̀ ẹgbẹ́ kìí ṣe gbogbo àkọọ́lẹ̀ oògùn tẹ́ ń bá ló ń ṣiṣẹ́ torí àwọn kan ni wọ́n ní access sáwọn àlìjọ̀nú làwọn àlìjọ̀nú ń sọ fún pé mú nǹkan báyìí mú nǹkan báyìí mú nǹkan báyìí tó bá papọ̀ báyìí wá ṣe báyìí tó bá tó wá ṣe báyìí a máa rí báyìí òun wá pàfọ́ọ̀mù ẹ̀ tó rò ń gbọgbọ lórí àlìjọ̀nú yẹn tó ń bá wá pàfọ́ọ̀mù ẹ̀ tán àwa ṣe kí ni àwa kọ́ọ̀lẹ̀ so làwọn èèyàn fi bọ́ ọ̀pọ̀lọpọ̀ wé pé oògùn o kò bá ẹ̀sìn jẹ́ kò ṣe nǹkan kan ibo ló ti ń bọ̀ ẹ rí pé last week mo sọ àwọn nǹkan kan nínú oògùn tó yẹ pé àwọn nǹkan mẹ́ta tó bá parapọ̀ tó yẹ pé ó lè bà nǹkan jẹ́ mo sọ̀rọ̀ nípa ìgbẹ́ ajá ìgbẹ́ ẹlẹ́dẹ̀ ìgbẹ́ ológbò mo ní tó bá papọ̀ mo lẹ́ni tó ń lọ́gán máa wà very careful ẹ máa wo gbogbo wàhálà tí àwọn oògùn kápá nǹkan pọ̀ ẹ máa wo gbogbo wàhálà tó ń fún wa ẹ máa wo gbogbo wàhálà tí àdúrà ń fún wa wàhálà mélòó àdúrà ń fún wa wàhálà mélòó lẹ́sìn fún wa táàdì ẹ̀rí gbà ẹ̀dẹ̀ má gbàgbé pàṣẹ tọ́ni ti promise ọlọ́run pé wá o ìwọ ọlọ́run táwọn èèyàn ẹ bá ń tọrọ nǹkan lọ́wọ́ ẹ báyìí pẹ̀lú orúkọ ẹ èmi àṣetọ́ni tó bá pé 2 hours ni wọ́n fẹ́ fún wọn èmi máa kó sí wọn lẹ́mìí kí wọ́n ṣèṣe kí wọ́n kí n béèrè nǹkan lọ́wọ́ kán provide kìíní yẹn fún mi èmi máa wá dá wọn lóhùn láàrin 1 hour so má gbàgbé bẹ́ẹ̀ so nínú àwọn ọ̀nà tó fi máa ń gbé àlìjọ̀nú àwọn mi máa ní dark room ó máa wọ bẹ̀ ẹ lọ́fà ṣe pé yàrá àfà ṣe wù kò sí yàrá kan tí ó yẹ ká fà ní kí wọ́n má lè máa wọ̀ kódà ibi tó ti ń ṣàdúrà á kàn make sure pé náà ṣe é mọ́kẹ́ tó wọ bẹ̀ yẹn iná adẹ̀ wà ń bẹ̀ adẹ̀ ní window tó bá ti rí pé nìkan ní òun ní yàrá kan kò ní window ó ṣókùnkù àbó paná ọbẹ̀ àbí wọ́n dí window pa kò sí nínú ẹ̀sìn ó ti ń di nǹkan míì bó ṣe wù kó tó nínú àfà bó ṣe wù kó tó nínú ṣòkò báwo láwà ní jù bẹ́ẹ̀ lọ torí nínú àwọn lọ́jíìkì ni so tó fi máa ń pe àwọn àlìjọ̀nú so tó bá mo ń sọ̀rọ̀ nípa nọmba wọn àwọn ni al-ikisam so tó bá wá gbọ́nú ilé yẹn òun ló mọ̀ bó ṣe ń invoke àwọn àlìjọ̀nú yẹn ó máa tanná ó máa tan ó lè ní kándù tó máa tàn ó lè ní tùràrí tó máa tàn ẹ rí i pé tòògùn dúdú ni mo sọ ní last week yẹn pé ìgbẹ́ ajá ìgbẹ́ ẹlẹ́dẹ̀ ìgbẹ́ ológbò pé tó wá ṣe bákan pé kíní kan nínú àwọn tírà náà àwọn tùràrí kan wà tó pé àwọn àlìjọ̀nú ò gbúdọ̀ gbọ́ bíi tùràrí àǹtítì ẹ rí i pé tùràrí àǹtítì ni wọ́n fi ń ṣe fìràkù yufarriquna bihi bayna al-mar'i wa zawji tí àwọn arúta sọ bí understand so tùràrí àǹtítì yẹn most
ibi tẹ́ ti máa rí tùràrí àti ìtì àwọn iṣẹ́ tó ń require fún tùràrí àti ìtì àwọn iṣẹ́ tó pẹ́ fẹ́ fi ṣe aburú ni bí alákàlẹ̀ àdú ẹ fẹ́ fi báyẹn jà ẹ fẹ́ fi ya olólùfẹ́ méjì àwọn iṣẹ́ tó lè tẹ̀lé fi discipline èèyàn ní àwọn tùràrí ẹ̀ máa require fún. So tí ènìyàn bá wà invoke àlìjọ̀nú yẹn bá dé tán tí àwọn àlìjọ̀nú yẹn bá dé ó dìpẹ́ǹdì lórí tó bá yẹ pé iṣẹ́ dáadáa ló fẹ́ ṣe ó máa tan tùràrí tó dáa tẹ́pẹ́ nǹkan dáadáa ló fẹ́ rán àlìjọ̀nú yẹn ó máa tan tùràrí tó dáa tẹ́pẹ́ nǹkan burúkú ló fẹ́ rán ó máa tan bad odor tó incense tí wọ́n pé àlìjọ̀nú yẹn ò fẹ́ gbọ́. So tí àlìjọ̀nú yẹn bá wá jáde ó dìpẹ́ǹdì lórí negotiation àlìjọ̀nú pẹ̀lú àwọn tó invoke àlìjọ̀nú wọn máa ń wà lórí negotiation ni ipe wa ń bí wá bá mi lọ ṣe nǹkan báyìí òun náà ní èmi náà máa gba nǹkan báyìí ẹ̀yin máa gbọ́ nínú àwọn pátì tá ń lọ yìí àmọ́ ìkìsọ́mù yìí bóun ṣe máa wọ́ọ̀kì nìyẹn tó bá pẹ́ àlìjọ̀nú yẹn máa wá jáde wá ti bọ́ ní sẹ́ǹsì yẹn èyí tó rún tó bá pé òórùn burúkú ló tàn so àlìjọ̀nú yẹn máa wọ́ fẹ́ ṣiṣẹ́ burúkú nìyẹn àlìjọ̀nú tó máa ṣiṣẹ́ burúkú máa wá lórí pátì porúkọ àlìjọ̀nú yẹn àti porúkọ àlìjọ̀nú yẹn tó pé iṣẹ́ gidi ló fẹ́ rán àlìjọ̀nú yẹn a tan incense tó da tó ẹ̀pà àlìjọ̀nú tó máa ṣiṣẹ́ gidi ló máa wá nínú yàrá tí kì í wọ̀ yìí ẹ̀ẹ́dẹ̀ máa pẹ́ nìyẹn ní ṣéwù ẹ̀ máa pẹ́ ní whatever ẹ̀ẹ́dẹ̀ wo pé tùràrí nọ́mà náà ó wà nú ẹ̀sìn tùràrí ò sí nú ẹ̀sìn tó bá wù ẹ́ ni àwọn spiritual pé à ń lo àwọn ẹ̀mí afẹ́ invoke afẹ́ pé àwọn ẹ̀mí ló gbé tùràrí dé ìwọ tó o lo ẹ̀mí tó o lo nǹkan kan tó bá gẹ̀ẹ́tì tùràrí tó ohun ẹ̀dá tó bá wù ẹ́ tán nígbà tó fẹ́ ṣàdúrà tó o bá dẹ̀ tán kò sí láì fi bẹ́ẹ̀ àmọ́ tẹ bá wá délé àfá kan ó wá rùn tùràrí irú èmi tí mo sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ mi láìkì tùràrí òun láyé ń tàn tó yìí jóyìí ṣe wá rí pé ẹnì kan ṣáà ń tọ́ tùràrí àwọn ṣé wọ́n ń tọ́ tùràrí kò mí ni o kò mí torí pé tùràrí àwọn àlìjọ̀nú ni ó ń jẹ àwọn àlìjọ̀nú kan ni so tó bá wá invoke àwọn ènìyàn tí yẹn bá jáde sí mo dẹ̀ sọ fún yín ìgbà míì tí àwọn àlìjọ̀nú ọ̀fẹ́ jáde àlìjọ̀nú ò ní jáde ní ẹ̀dá tọ́lọ́run dá wọn láyé kò sẹ́dá tó mọ bá àlìjọ̀nú ṣe máa jáde bọ́lọ́run ṣe kírètì àlìjọ̀nú irú àwọ̀ táwọn àlìjọ̀nú tọ́lọ́run fi dá wọn mo lọ́lọ́run ọba nìkan ló mọ̀ àti àwọn màláìkà àti ànábì sulaimana àti ànábì muhammadu sallallahu ta'ala alayhi wa sallam àmọ́ gbogbo ẹ̀dá tó kù tó invoke àlìjọ̀nú ò lè jáde pure wá bá wa báyìí àlìjọ̀nú máa ń jáde níjáde ẹranko ó lè jáde níjáde èèyàn ó lè jáde níjáde àwọn ẹranko àmọ́ kọ́mọ̀ tálìjọ̀nú fi ń jáde jù òun ni ajá àti ejò snake àti ejò snake àti ajá ni èyí tó kọ́mọ̀ jù bọ́n ṣe ń jáde ṣùgbọ́n kò sí nǹkan tí wọ́n lè yí padà sí so tí tó bá jáde bẹ́ẹ̀ yẹn sí ẹni tó ń pè wọ́n yẹn wọ́n wá ọjọ́ negotiate wàá bá mi lọ ṣe nǹkan báyìí òun náà ní pé ok lọ get àwọn requirement báyìí get nǹkan báyìí á wá ṣe ètò yẹn ìgbà míì tó bá invoke àlìjọ̀nú ó lè má jáde sí ẹ wọ́n á kàn máa fún ẹ ní mẹ́sẹ̀gì ni wọ́n máa gbọ́ ohùn wọn bẹ́ẹ̀ ni al-ikizom nínú apá tí wọ́n ṣe ń pe àwọn àlìjọ̀nú nínú àwọn apá kan tí wọ́n ti nínú àwọn ọ̀nà tó fi invoke wọn nìyẹn azabia yìí ni pé òun ló kọ́mọ̀ jù lẹ́fì rí pé àwọn àfáà kan àwọn àfáà tòótọ́ tí wọ́n sì parọ́ lóòótọ́ wọ́n máa ń sọ pé tá bá ṣàdúrà tán pé wá ìta ṣe ń pẹran pé àṣàlì kùránì mẹ́jẹ ni because ṣe rí most of àwọn àfáà míì tẹ lọ bá kì í ṣe àlìkùránì ló fẹ́ pé fún yín tòótọ́ ìṣòro tẹ́ sọ fún tó sọ fún yín pé àlìkùránì ló ń fẹ́ fi yanjú ẹ̀ fún yín lóòótọ́ ẹ máa rí pé ó ṣe àlìkùránì kì í ṣe àlìkùránì ló fẹ́ ké tó bá ti ń dọ̀rọ̀ specific color ó ti negotiate pẹ̀lú àlìjọ̀nú ìṣòro tó gbé lọ́ba yẹn ó ti sọ fún àlìjọ̀nú kan pé wá bí wọ́n gbé ìṣòro báyìí wá bá mi ó dẹ̀ ti mọ̀ pé ìmáàmù lẹ mọ̀ ọ́n sí àfáà tẹ̀fsírì ìlú lẹ mọ̀ ọ́n sí alájì lẹ mọ̀ ọ́n sí àfáà ṣéhù lẹ mọ̀ ọ́n sí láwà níhun tó yìí so àwọn kan wọ́n lo àwọn àlìjọ̀nú wọ́n fi ẹ̀sìn yẹn bojú ẹ̀yìn àwọn máa wò pé gbogbo nǹkan wọ̀nyí inú ẹ̀sìn ló kúkú wà ìmáàmù wa náà ló ní pé kí n ṣe báyìí àfáà wa ló ní kí n ṣe báyìí amírù wa ló ní kí n ṣe báyìí rárá kò rí bẹ́ẹ̀ hazabiya yìí nínú àwọn ọ̀nà tí wọ́n ń gbà lo àwọn àlìjọ̀nú fún yín tẹ̀límà òun ẹ ti lọ bá ìmáàmù ẹ ti lọ bá àfáà àwọn ìmáàmù tòótọ́ tọ́lọ́run bá wà tí wọ́n gbẹ́sẹ̀ lé ojú ọ̀nà ànábì Ibrahim gẹ́gẹ́ bó ṣe sọ fún wa pé wájà alì náà lè lé mú tẹ̀kì na ìmáàmà àwọn àrọ́mọdọ́mọ ẹ̀mí ànábì Ibrahim máa ṣe wọ́n lásíwájú so gbogbo àwọn tó bá jẹ́ àrólé ànábì Ibrahim lórí alayhi salatu wassalam lórí ìmáàmù
mo rò pé àwọn yẹn wọ́n yẹ kí wọ́n jẹ́ ìmáàmù dáadáa, àwọn ìmáàmù dáadáa ń bẹ nínú ayé, àwọn ìmáàmù kejì náà ń bẹ nínú ayé, àwọn àfáà dáadáa ń bẹ nínú ayé, àwọn àfáà kejì náà ń bẹ nínú ayé, àwọn onímímọ̀ ẹ̀sìn wọ́n ń bẹ nínú ayé tó jẹ́ ti dáadáa, àwọn ayédèrú náà ń bẹ nínú ayé, àwọn tí wọ́n mọ̀ ọ̀nà láti lè yọ ọmọ ádámọ̀, láti lè yọ mùsùlùmí ẹgbẹ́ wọn, láti lè yọ mùsùlùmí ẹgbẹ́ wọn nínú gbogbo ìṣòro tó bá wù kí wọ́n ní, pẹ̀lú tọlọ́run ọba tànábì tí ò ní tako ẹ̀sìn, tí ò ní tako súnà, wọ́n ń bẹ nínú ayé. Ẹ̀rí pé a ti ṣe definition rúkìá fún wa. Ibi tí mo wá ń lọ́bẹ̀ ní àsàbíyà yìí ni pé àwọn mẹ́tọ̀dù tí àwọn àfáà ṣéwù máa ń lò, ó máa invoke àlìjọ̀nú yẹn. Ẹ̀yin tí ó ti ń bẹ́yìn sọ̀rọ̀ báyìí, òun máa jókòó, ó ti pe àlìjọ̀nú, ó ti sọ problem yìí fàlìjọ̀nú. Mo dẹ̀ sọ fún ẹ pé báwo ni wọ́n ṣe ń get information ẹ. Ọjọ́ tí wọ́n ti bí ẹ, àlìjọ̀nú kan wà tó ń bá ẹ rìn kiri, à ń pe àlìjọ̀nú yẹn ní kọ̀rín. Kọ̀rín yẹn òun ló máa ń bí tẹ́fì sọ pé ẹgbẹ́ ẹnìkan jẹ́ àkúdàáyà, kò sákúdàáyà nínú ẹ̀sìn Islam. Kọ̀rín nígbà míì, kọ̀rín yẹn ló máa ń gbé àwọ̀ ẹlòmíì tó bá ti kú wọ̀, wọ́n wá ní wọ́n rí báyìí toró máa hùwà bí ẹ̀. Ọjọ́ tí wọ́n ti bí àlìjọ̀nú yìí ti wà pẹ̀lú ẹ̀. Òun là àlìjọ̀nú tó jẹ́ pé tó bá ti wà, àlìjọ̀nú tó wà lára ẹ̀yẹn tó bá ti wà lọ́dọ̀ àwọn àfáà ńgbà míì, ó wá ló fẹ́ woṣẹ́ fáwọn àfáà tó ń woṣẹ́, kò sí wíwoṣẹ́ nínú ẹ̀sìn Islam. Táfà yẹn bá ti kọ́ńtàtì nǹkan tó fẹ́ kọ́ńtàtì tó fẹ́ fi woṣẹ́ báyìí, àlìjọ̀nú tó fẹ́ béèrè information yẹn lọ́wọ́ ẹ̀, àlìjọ̀nú yẹn ti kọ́ńtàtì àlìjọ̀nú kọ̀rín tó wà lára títí ẹ, kọ̀rín tó wà lára títí ẹ ti dánlóòdù fún àlìjọ̀nú ti àfáà ṣéwù. Àfáà ṣéwù á máa dánlóòdù gbogbo kádàrá ẹ fún ẹ. You understand me? So àzàbíyà yìí, òun àfáà ṣéwù ti sọ fún àlìjọ̀nú pé nǹkan báyìí lẹ́nu yìí ń fẹ́, nǹkan báyìí ló ń fẹ́, lẹ́ẹ̀fì rí pé ìgbà mi àfáà ní pé ẹ lọ wá àgùntàn dúdú wá. Tó àlìjọ̀nú yẹn ti dictate fún pé nǹkan báyìí ló ń fẹ́. Kò sí dictation nínú ẹ̀sìn, nínú àdúrà ẹ̀sìn. Ó lè wù ẹ́ kó fẹ́ ṣe yàsínsìn kó kàn wó pé èmi fẹ́ pa nǹkan o, nǹkan mi fẹ́ pa ẹ torí wọ́n yẹ kó yẹ pé innamal a'mal yà àníyàn wa binniyat, àníyàn gbogbo ẹ̀dá láfi ṣèdájọ́ fẹ́ dà, láfi dẹ́jà lẹ́jọ́. Ṣé rí àwọn àníyàn kan wà táfà sọ fún ẹ pé àfà kéèsì tẹ wá gbé wá yìí o, a máa nídìí for example màálù dúdú àbí àgùntàn dúdú, most of them tó bá fẹ́ mọ̀ pé àfà tó ń contact àlìjọ̀nú jù, requirement wọn tó bá ti nídìí animal ó máa ń bọ́ sí dúdú, black, tó rà àlìjọ̀nú láàkì black color púpọ̀ jù. Nǹkan tó dá sẹ́mi lójú lèmi sọ o, àwọn tó mọ̀ o, kò yẹ. So nǹkan dúdú ni àlìjọ̀nú máa ń sábà require jù. Ìwọ àwọn sọ bá fà pé àfà but àti ẹ̀rí tó bá níwájú dé òun ò fẹ́ o, pure dúdú ni. Torí pé kí ni àlìjọ̀nú tó fẹ́ jẹ́ kó sọ́ọ̀tì iṣẹ́ ìṣòro tó gbé wá bá àfà ṣéwù yẹn, kì í ṣe Ọlọ́run lóye àfà ṣéwù ń pè mọ́ sí ìṣòro ẹ̀, àlìjọ̀nú ló lọ́ọ̀gì ìṣòro ẹ̀ fún. Àlìjọ̀nú ẹ̀dẹ̀ sọ pé kóhun tó lè tọ́ bùkátà yẹn, òun á gba màálù dúdú àbágùntàn dúdú àbí wọ̀tẹ́bà dúdú tó ṣàjẹ́ nǹkan abẹ̀mí, kódà ó lè jáde yẹ dúdú. You understand? Ó máa specify lórí kọ́lọ̀ kan, ṣùgbọ́n most of the colour tí wọ́n máa ń béèrè jù kọ́lọ̀ dúdú ni. Kódà nínú àwọn oògùn tó bá nínú ìwé bàbá ẹ̀ yẹn tó ló ń ṣe yẹn, wà á pé wọ́n ní okòó fẹ́ jò nǹkan lẹ́mìí, wà á pé adìyẹ àṣà dúdú, ológbò dúdú. Àwọn kan ló invoke àlìjọ̀nú, làlìjọ̀nú kọ́ níṣẹ́ yẹn láyé ìgbà kan ni wọ́n wá pàfọ́ọ̀mù iṣẹ́ yẹn tán gẹ́gẹ́ bá àlìjọ̀nú ṣe ṣàlàyé fún wọn, wá kọ́lẹ̀, ìwọ wá bá o mọbi tó ti ń bọ̀. You understand? Bẹ́ẹ̀ náà ni àwọn ẹ̀yin tẹ́ ló ń bá àwọn àfà tí wọ́n ń lo àlìjọ̀nú tí wọ́n bá yín síkì rẹ́fìjì látọ̀dọ̀ Ọlọ́run ọba, tí wọ́n ń lo àlìjọ̀nú pé kẹ́lẹ̀ wá yìn wọ́n pé pápákọ̀ iṣẹ́ yẹn ti dán. So àlìjọ̀nú máa sọ fún wọn pé òun ní àzàbíyà, so o believe pé ṣé òun ló lọ bá, á dẹ̀ máa sọ wọn pé a nídìí kíní kan dúdú, àwọn nǹkan tó máa béèrè lọ́wọ́ ẹ̀ dúdú ni. Torí pé kí ni olórí àwọn àlìjọ̀nú tó ń pè ló request fún pé kó béèrè pé kó fún un ní bóyá ewúrẹ́ dúdú àbádìẹ dúdú àbí whatever ẹ̀jẹ̀ adìẹ yẹn. Even wàá rí pé ó ń bẹ nínú àwọn tíra àì máa lọ sínú ìtàn Balẹ̀ Áùnù ọmọ Báúrá tó bá nígbà ayé ànábì Musa. Balẹ̀ Áùnù ọmọ Báúrá ẹ rí pé àwọn àfáà kan wà, wọ́n máa ń wá irú tákàndá funfun báyìí, wọ́n á pa ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ, ìgbà mi ò lè jẹ́jẹ́ adìyẹ, ìgbà mi ò lè jẹ́jẹ́ ọ̀pọ̀lọ́, ó lè jẹ́jẹ́ nǹkan kan, wọ́n á mí sí ẹ̀ mọ́tàdá, wọ́n á fi kọ orúkọ, wọ́n á lórúkọ Ọlọ́run torí gbogbo àwọn èèyàn mọ́ kéwú. Ẹ ṣàrí pé ó ń dúró nǹkan kan ẹni àlìkùránì lè hàn kó hàn àlìkùránì o. Ṣé rí pé à ń pa ẹ̀jẹ̀ nǹkan àfihàn àfikọ orúkọ Ọlọ́run,
àmìsì ẹ̀jẹ̀ nǹkan mọ́tàdá ẹ wá di tírà náà ẹ wá kì í sẹ́nu ọ̀pọ̀lọ́ ẹ di tírà náà ẹ kì í sẹ́nu pẹ́pẹ́yẹ ẹ di tírà náà ẹ kì í sẹ́nu nǹkan kan gbogbo àwọn stáì yìí balẹ̀ ọ̀nà ọmọ báwúrá ọ̀dọ̀ ẹ̀ ló ti ń bọ̀ wá tó rá fáà ni àmọ́ gbẹ́tọ̀ ẹ̀ wá lódìdí wá fún wa ni. So àwọn wọn á ń béèrè ẹ rí i pé wọn á specify especially ẹ̀yin tẹ máa ń wá oògùn ìfẹ́ lọ sọ́dọ̀ àwọn àfà pé àyàwó mi kọ̀ mi mo fẹ́ kó padà wá á ní lọ́ra pẹ́pẹ́yẹ dúdú jẹ́ wọ́n á fi wọ́n á yàtọ̀ lẹ́kùnrin sí yù àì máa dé tọ́pìkì yẹn ní asòfèléyà that is number 3 táìmù ti ń lọ. So azabiya yìí òun ni wọ́n àwọn àfáà máa request fún pé lọ́wọ́ nǹkan báyìí abẹ̀mí kọ́lọ̀ báyìí wá kò ní ó máa fẹ́ sọ pé kọ́lọ̀ yẹn gangan ló gbúdọ̀ mú wá o tó bá wá pa kíní yẹn tán ó ní bá a ṣe blood yẹn ìmí wọn fi blood yẹn kọ̀ọ̀kan ní ó ní bá a ṣe pín ẹran yẹn ẹ ti understand so ìyẹn lọ bẹ́ẹ̀. Number 3 ní asòfìléyà yìí ni òun ni mẹ́tọ̀dù tí ẹ̀rọ máa rí káfà ni wọ́n máa káyà àlìkùrìán ẹ̀rọ máa rí kó ń ka àlìkùrìán ní ó ṣe everything bó ṣe ń ka àlìkùrìán nìyẹn nǹkan míì ló ń ṣe nǹkan ìdọ̀tí míì ló ń ṣe tó fẹ́ fi ánsà sí yín nǹkan ìdọ̀tí míì ló ń ṣe tó fẹ́ fi ánsà sí yín ẹ ti understand bí pẹ̀lú fíṣítì míì sí máa sáré ní pé mò ń bọ̀ wá o máa wá ka Yásìn máa fi Kùránì bojú máa ka Yásìn máa ṣí Fátíà mo wá lè dìde bí pé mo fẹ́ lọ tọ̀ àwa dìde bí pé mo fẹ́ lọ tọ̀ ṣáà pé dìde bí pé mo fẹ́ lọ tọ̀ yẹn lórí inú tọ́ílẹ̀tì yẹn ó ti ń pe àwọn ẹ̀mí àlìjọ̀nú ó ti ń ṣe àwọn nǹkan ìdọ̀tí míì àwọn àlìjọ̀nú yẹn á ti dáńlódù nǹkan tó tẹ bá wà fún láti inú tọ́ílẹ̀tì òun wá jáde padà fún yín jáde padà wá bá yín àwọn tó ṣe àlùkùránì yẹn á máa sọ̀rọ̀ fún yín ṣé mọ̀ kí lẹ máa rò ẹni ṣéwù nínú àwọn apá kẹta tó fi invoke àlùjọ̀nú tẹ máa rò pé ṣéwù ni wọ́n nìyẹn àwọn apá kẹrin òun ni anajas òun ni irú àwọn èèyàn tó yẹ pé wọ́n máa kọ orúkọ ọlọ́run ni wọ́n máa kọ ayé àlùkùránì ni wọ́n máa kọ wọ́n dẹ̀ máa kọ wọ́n lọ fọ́ sí toilet ẹ lọ dá sórí àtàn wọ́n á ní kẹlẹ́ wá mẹ́sìsì obìnrin wọ́n á fi kọ orúkọ ọlọ́run anajasi yìí ó ń bẹ lọ́wọ́ àwọn àfà nínú àwọn ọ̀nà tó fi invoke àlùjọ̀nú ló máa sọ fún wọn ó lè mú àyà kan nínú àlùkùránì o for example ó lè ní sùmúbùkù mú yún fún àwọn láyé tọ́kálà àmúnà ṣàpáyà àlùkùránì ni àwọn akọ àwọn braga kíríkọ̀ ya mọ́tàkà ya ìlú ya kíríkọ̀ ya ìlú sí abẹ́ but you will see that is àlùkùránì no wọ́n ti ṣe kíni wọ́n ti tì nǹkan mí bọ́ lábẹ́ ṣùgbọ́n àlùkùránì lẹ́yìn rí nínú àwọn style tí àlùjọ̀nú tó máa ń sọ fáwọn àfá àwọn yẹn nìyẹn tẹ́yìn ẹ̀dẹ̀ rò pé ṣéwù ni tíláwà nídẹ̀ tó yìí nínú àwọn anajasi wà ní pé kí ni wọ́n lè mú blood messes discharge obìnrin kó fi kọ orúkọ ọlọ́run understand any dirty things wọ́n lè ní ẹ lọ da orúkọ ọlọ́run yìí sínú ilé ìgbẹ́ ẹ lọ mú kíní ẹ̀dà mẹ́sì obìnrin sí àwọn nǹkan ìdọ̀tí wọ́n á máa fi kọ orúkọ ọlọ́run ọba ẹ wà máa wò pé ṣéwù náà ni àlìjọ̀nú ló ń dàrẹ́ẹ̀tì wọn bẹ́ẹ̀ ó ti jẹ́ kí wọ́n kọ àyà kan jáde nínú àlùkùránì o lè rórúkọ ọlọ́run ọba ń bẹ o lè rórúkọ àwọn màláìkà ń bẹ o lè rórúkọ anábìwa muhammadu ń bẹ sallallahu ta'ala alaihi wa sallam o lè rí àyà àlùkùránì ń bẹ àmọ́ orúkọ àlìjọ̀nú ti wà níbẹ̀ àlìjọ̀nú yẹn dẹ̀ ní àṣetọ́ni dẹ̀ ní ṣàkóhùn lọ̀gá gbogbo àwọn àlìjọ̀nú rẹ̀ tó sọ fún pé yẹ idu kumuli fakirọ̀ wọ̀yá amúrukun bíi fàṣáì máa máa dẹ́rù òṣìbà ẹ máa máa kọwọ́ ẹ sínú ìwà àbàjẹ́ kò sí nǹkan tá àṣetọ́ni fẹ́ fi gbogbo nǹkan tó ń ràn yín ẹ fi mẹ́sìsì obìnrin ẹ fi kọ orúkọ ọlọ́run gbogbo nǹkan tó ní kẹ́ máa ṣe yìí ó kàn ń wá èèyàn kúnra ni torí kò fẹ́ dájú náà ọlọ́run tó ẹ bá ṣe gbogbo nǹkan wọ̀nyí tán tó lòun ánsá yín yẹn kò sí gbogbo nǹkan tó ní kẹ́ papọ̀ yìí kò sí nǹkan tó ẹ fi ṣe ó kàn jẹ́ kẹ́ dẹ́ṣẹ̀ ni anajasi yẹn nínú àwọn ọ̀nà tó fi invoke àlùjọ̀nú ni tó bá ti wá ṣe ó ti sọ fún ẹ pé kò fi mẹ́sìsì kọ̀ọ̀kan kò fi ìtọ̀ kọ̀ọ̀kan kò mísì ìtọ̀ mọ́tàdá àbí kò mú èébì kò fi ṣe kíní kan àbí kò mísì ọtí àti ẹ̀jẹ̀ kíní kan papọ̀ ó ti wá jẹ́ kẹ́ fi kọ orúkọ ọlọ́run ó ti jẹ́ kẹ́ gbẹ̀ṣẹ̀ ó ti wá sọ fún yín bẹ́ẹ̀ ṣe requirement yẹn àti item yẹn ìgbà yẹn láṣẹ̀ṣẹ̀ wá jáde láàárọ̀ jíṣẹ́ tó bẹ̀ tó ti mú ẹ̀ kọ́mìtì ó ti ṣe ọlọ́run that is anajas tó jẹ́ number 4 mo fẹ́ try ká parí mẹ́jẹ̀ẹ̀jọ torí pé ọ̀nà pọ̀ so number 5 yẹn ni atankit yìí ni àwọn tí eléyìí o àtúbọ̀rẹ́ lè àwọn tí for example aṣẹ̀ṣẹ̀ àṣkárù tán sí ni a sọ pé ya Allah àbíká sọ pé Allah ṣùgbọ́n lọ́dọ̀ àǹtakìtì àlìjọ̀nú ni bí wọ́n ṣe ń pè àwọn àlìjọ̀nú ni àlìjọ̀nú yẹn
ṣẹ̀dẹ̀mọ̀ pé àṣetọ́ni ni àṣàyátì ni àwọn ọmọ àlejò àwọn ọmọ èṣù tí wọ́n jálìjọ nú àwọn ọmọ ìyá èṣù. So ó máa wá sọ fún ẹ pé ìwọ wá ìfòkè ẹ̀ ìpé kó wá bá ẹ ṣe nǹkan báyọ̀ máa ní ṣùgbọ́n pé aláàdẹ̀ ni ọlọ́run ló yẹ ká pè sí kíní yẹn á ní ẹ̀hẹ́n sórí Allah akọ Allah kò wá ní jẹ́ kẹ́ pé ní alọ́lẹ̀ ní Allah ṣẹ́gbà àwọn pé Allah òun á sọ ẹ̀kẹ́ sọ pé Allah ó ti lọ́gì nǹkan kan mọ́ ó ti yẹ yóò ti lọ́gì nǹkan kan mọ́ òun ní ọ̀pá láì kí n jìnnà òun lọ́pá bí pé kọ́ ní amúlà kọ́mukọ́mukọ́ tí mo ya ìlú aláòkun fẹ́yàkùn àbíkọ́ sọ pé àkámúkánà ànàkí amúlà kúkánà káńsù wà láò àwọn ọ̀pá wọ̀nyẹn pọ̀ àwọn ọ̀pá yẹn ó ní bó yẹ orúkọ yẹn ṣe wá orúkọ ọlọ́run ọba ni tó yẹ kó ní bó ṣe wá irú pípọ́ sọ pé amúlálá mahudu aláwù muhammadu lọ́dọ̀ ẹ̀yin onímọ̀ lọ́dọ̀ ẹ̀yin tẹ̀ ń pọ̀ amálìjọ́nú kan lórí kí wọ́n hún bẹ́ẹ̀ ó ti fi títí ẹ sí ẹ̀gẹ́tì ẹ̀ ó ti fi títí ẹ sí àwọn yẹn English ẹ̀ ni anagrammatize that is English yẹ Allah làlá àti tiwa bẹ́ẹ̀ tí òun á sọ fún ẹ pé tó tó bá ti lè lọ pé báyìí òun á wá dá ẹ lóhùn nǹkan tí o fẹ́ yẹn àárín gbogbo ara kò sọ pé alalala ó gẹ́tì ẹ̀ wá ògbé àá èwo làǹfà tún pè yára tó bá pè lẹ́ẹ̀kan ó ti pè Allah 1000 ní o ẹ ti gẹ́tì ẹ̀ nínú àwọn ọ̀nà tí àwọn àfáà tí àwọn àlùjọ̀nnú fi ń fa àwọn àfáà tẹ́ṣù fi ń fa àwọn àfáà kúrò lójú ọ̀nà tọ́lọ́wọ́n ọba nìyẹn á lóun fún wọn lọ́pàá ọ̀pá tó lóun fún wọn yìí irú ọ̀padà lẹ́lù wọ́n ní wọ́n pọ̀ ọ̀padà lẹ́lù yẹn o ya jálùjálùjálùkà áúnáka ìlíkà wáyà kanasta inú lóòótọ́ ẹ máa gbórúkọ ọlọ́run ọba ń bẹ̀ àmọ́ ó ti fi kankan títí ẹ̀ bọ́ ó ti fi títí ẹ̀ bọ́ títí ẹ̀ tó fi bọ́ yẹn ìwọ wá ń pè ẹ lọ bèrè lọ́wọ́ gbogbo àwọn tó ń hun ọ̀pá yẹn tó bá sọ pé rọ́lẹ̀ ní pa ṣẹ̀bí ìwọ bọ̀pá ńlẹ̀ ni àwọn ọ̀pá yẹn ó bá ńlẹ̀ ni àbí lọ àwọn tó kó ọ̀pá wá àlìjọ̀nú ló fún wọn láì tí wọ́n gbà wá ń pè ní altankit àlìjọ̀nú ló pè ó dẹ̀ ti rí pa àfáà ní wọ́n àwa ní gbèsè bí ọlọ́run muhammadu àwọn màláìkà àbí àwa ní ok muhammadu lẹ́fẹ́ pé àbí ẹ sọ pé for example ni o ẹ sọ pé muhammadi ó ti fi nǹkan kan síbẹ̀ àwọn bàbá wọn yẹn dẹ̀ ti wọ́n pé muhammadi kan náà ni which is o ti ń worship nǹkan míì confam lèmi sọ fún ẹ method nìyẹn bóyá ká pè nǹkan kan wọ́n á kọ́ wa pé english ẹ̀ jẹ́ anagrammatize ó máa hun grammar yẹn èyí máa rí pé ọlọ́run náà ni ẹ̀yẹ ṣe ń gbọ́ lọ́run àtàná bí n bẹ̀ òun dẹ̀ fi ó ti fi tiẹ̀ sí àwọn ọ̀pá yẹn pọ̀ tó ráwa náà rìn lójú ọ̀nà yẹn bẹ̀ mi ìfẹ́ máa sọ so tó bá ti pé àwọn ọ̀pá yẹn bẹ́ẹ̀ yẹn so wọ́n á ó ti ní àwọn ọ̀dà bóyá máa ṣe àwọn kan wọ̀nyẹn so wọ́n á dá lóhùn ó ti yẹ yín nísìn wọ́n á dá lóhùn so that is number 5 altankit number 6 ó dẹ̀ kí mo máa parí kínní òun ni àtànjìn yẹn a rí nínú àwọn àfà wọ́n sọ fún yín pé ẹ̀yin tẹ́lọ́ ń wo astrology mo sọ fún yín pé ìgbà tí mo wà ní India astrology èmi lọ máa ń wò mo ní pé kò sọ́nà ń bẹ̀ mo lọ́lọ́run ò fẹ́ gbogbo nǹkan tó wù ní mọ́sá ara fápẹ́rẹ́ àṣírọ́k anamọ́mọ́ ló sọ bẹ́ẹ̀ ẹni sallallahu ta'ala alaihi wasallam ẹnikẹ́ni tó bá lọ yẹ nǹkan wò abẹ́nikẹ́ni tó bá láti practice bí oògùn àbí kó lọ yẹ nǹkan wò àti astrology àti astrological ẹni pé àwọn kan wà tí wọ́n ń wo ìràwọ̀ wọ́n ti mọ táìmù ìràwọ̀ àwọn kan bẹ tí wọ́n ń wo òṣùpá which is astrology mo sọ fún yín pé èrè kan wà ó máa ń wà nínú mọ́ ní India èmi tẹ́bá tí wọ́n kọwọ́ sí èrè yẹn ẹ jọ̀wọ́ sí o ẹ wà kọwọ́ sí so a máa tán red báyìí red kan máa tán bẹ́ẹ̀ so tó bá ti tán green ẹ máa yọwọ́ yín ó máa print paper kan jáde fún yín ó máa kọ gbogbo nǹkan tó eré ní o nípa yín so gbogbo àwọn nǹkan báyìí àtàwọn ètò wà January tí wọ́n ní kíní kan àwọn kíní yẹn cancer ó máa ń rí owó ọmọwé ni àfáàyè cancer kíní kan pé àwọn ọmọ January February kíní kan ẹ ti mọ àwọn kíní yòó tó máa ń gbé tí Facebook máa ń gbé wáyẹn mùsùlùmí tó lọ ṣẹ́kì ẹ̀ kèfèrí ni ẹ́ òun ni altanjin astrology wọ́n sọ̀rọ̀ nípa láìfù àbí star àbí nǹkankan nínú àwọn ọ̀nà tí wọ́n fi invoke àlùjọ̀nú ni
because kẹtó rà àwọn nǹkan wọ̀nyẹn wọ́n ti pa gbogbo àwọn nǹkan kan pọ̀ mọ́ ẹ ti understand this thing which is anabiwa Muhammad sallallahu alaihi wasallam pé anybody tó bá lọ sí astrological o tó lọ lẹ́yìn àbí kìnnìkan o ló ti kọ́kọ́ tó bá pé kọ́kọ́ lọ ń yẹ nǹkan wo lọ ń ṣe astrology tẹ́lẹ̀ pé kì í ṣẹ̀ṣẹ̀ yẹn anabi jẹ́ kó yẹ wá pé o ti perform seal o ti ṣoògùn o ti pidán ó wá ní pé tó bá tún wá ń continue sí dáadáa o tó tún study ẹ̀ dáadáa o Allahu Akbar ó ní irú ẹni bẹ́ẹ̀ yẹn ó ti ṣe ẹbọ sí èèyàn àwọn èèyàn mi study bí òjò ṣe ń rọ̀ wọ́n fi ń wo nǹkan fún yàn ká pé gbogbo ẹ̀ ní pé circulation of faith àbí ká pè ní fortune àwọn tó máa ń báyàn sọ̀rọ̀ fortune telling so látara ìràwọ̀ látara oríṣiríṣi nǹkan astrology generally gbogbo wa ti mọ̀ torí time so gbogbo wa ti mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sọ́nà ń bẹ̀ rárá ṣé ká dúró lórí 6 yẹn ká máa parí méjì tó kù ní next week torí ọ̀rọ̀ tó kù tí mo fẹ́ fi sí ni pé ṣe rí àwa èèyàn ọ̀nà ta fi invoke ta fi àwọn àlìjọ̀nú sórí dìmọ̀ tó ṣe bó ṣe ń bẹ̀rù àlìjọ̀nú ló fà á tó fi ní problem àlìjọ̀nú ò lágbára táwa èèyàn àwọn èèyàn lágbára jù ó gbọ́ tọ́lọ̀ sọ nínú Al-Qur'ani pé wala qad karamna bani Adama èèyàn lágbára èèyàn ju màláìkà lọ níwájú ọlọ́run èèyàn ju àlìjọ̀nú lọ ọlọ́run ọba ló kìrìtà ànábì Ádámù wà tún gbọ́ ó ní wá allama Ádámù al-asma'a kullaha àwọn èèyàn lọ́lọ́run bù ní wisdom knowledge jù àwọn bani Ádámù bàbá ńlá wa ànábì Ádámù ọlọ́run ti fi ṣe olórí gbogbo nǹkan tó dá ṣùgbọ́n àwa nínú apá kan àwa èèyàn lọ́lọ́run tara wa fáwọn àlìjọ̀nú gẹ́gẹ́ bí Suratul Jinn ti sọ fún wa pé wà á ní ukana rijalun minal insi ya'uzuna bi rijalin minal jinni fasaduhum ra'akan máa lọ yìí fókè àwọn àlìjọ̀nú gbogbo nǹkan tó lọ́n kọ́ wa Al-Qur'ani lágbára owó ojú rí lọ ṣé Al-Qur'ani kọ́ làwọn yìí lò ní àwádẹ́ ti ṣoògùn dáadáa àti làlìjọ̀nú dáadáa gbogbo àwọn kan wèrè àti ṣe dáadáa tó dá sí mi lójú báyìí kò sọ́nà bẹ́ẹ̀ so nínú àwọn ọ̀nà tí a tún lè fi tí a fi ń kó bára wa ẹ̀yin obìnrin ẹ máa gbìyànjú tẹ bá wà nulé àlìjọ̀nú wà pẹ̀lú yín ẹ máa dírẹ́sì dáadáa ẹ má máa ṣára lẹ̀ torí àlìjọ̀nú wọn fẹ́ràn obìnrin púpọ̀ jù àwọn àlìjọ̀nú wọn jẹ́lọ́sì púpọ̀ jù àwọn àlìjọ̀nú wọn fẹ́ràn àwa èèyàn torí àṣetọ́nì ni wọn àṣetọ́nì òsì ìgbà kan fẹ́ràn ànábì Ádámù ó dẹ̀ ti sọ fọ́lọ́wọ́n ọba pé òun máa yọ wá lẹ́nu ni àṣetọ́nì ló gba aṣọ lára bàbá ńlá wa ànábì Ádámù ó lóun ò ní fi generation ànábì Ádámù sílẹ̀ oògùn tá ń ṣe gbogbo àwọn nǹkan tá ń ṣe àwọn ẹ̀mí òkùnkùn tá ń wá gbára lọ́dọ̀ oṣó lọ́dọ̀ àjẹ́ lọ́dọ̀ àfáà ẹlẹ́bọ lóògùn àṣetọ́nì ni ẹ jẹ́ ká padà sọ́dọ̀ ọlọ́run ọba lọ́ba tí ò ní kú láéláé ọlọ́run lọ́ba onímímọ̀ ọlọ́run lọ́ba tó ń ṣe àrísìkí ọlọ́run lọ́ba ọlọ́rọ̀ ọlọ́run lọ́ba tó ní gbogbo nǹkan àṣetọ́nì àwọn èèyàn ló lágbára ni pé kò nígbàlà irọ́ ni àṣetọ́nì kò sí bí kankan tó ti lágbára ìwọ tó bá ẹ̀dá tó bá ti lójú òkòrò ó máa ní problem so ẹ̀yin obìnrin mo sọ fún wa pé 95 àlìjọ̀nú torí wọ́ọ̀dù àwọn àlìjọ̀nú wà bí wọ́ọ̀dù wá ṣe wà yìí ó ń bẹ nínú wọn mínú kọ́ọ̀sì tún náà bí mínú ni mú mi ní náà wà mínú kọ́ọ̀sì tún náà bí Suratul Jinn àwọn àlìjọ̀nú sọ pé ó ń bẹ nínú àwọn àlìjọ̀nú tó ń jẹ́ mùsùlùmí àwọn àlìjọ̀nú ń jẹ wọ́n mu àwọn àlìjọ̀nú ń fẹ́yàwó àwọn àlìjọ̀nú ń bímọ nínú ìyàtọ̀ tó kọ́ wọn bẹ́ẹ̀ ni pé àlìjọ̀nú ń lo 4,000 years àlìjọ̀nú ń lo 10,000 years láyé ẹ̀mí wọn máa ń gùn dáadáa ẹ understand àlìjọ̀nú dẹ̀ lójú òkòrò gbogbo nǹkan ni wọ́n rí wọ́n ń wò wá lẹ́yìn obìnrin tẹ bá ti wà nù lé ẹ máa wà very careful kẹ máa cover ara yín dáadáa torí obìnrin kan wà tí ọ̀gá mi ṣe rúkìá fún ó ń múra nínú ilé àlìjọ̀nú yẹn ń wò kò mọ̀ bálìjọ̀nú yẹn ń wò ó tọ́ lè ní sọ so bálìjọ̀nú yẹn ṣe ń wò gbogbo ṣe ń bọ́ra lẹ̀ lóhun nìkan tó ń ṣíra ni wọ́n fi sọ fún wa pé ta fẹ́ wọnú tọ́ílẹ̀tì ẹ̀kọ́lẹ̀ ta fẹ́ wọnú tọ́ílẹ̀tì nínú àwọn ibi tálìjọ̀nú ń gbé mo sọ fún yín ibi tó yẹ kó ti mọ̀ wà rí pé oògùn gbogbo kan wọn wà rí pọ́lọ̀ ń mọ́ púpọ̀ jù herpes Islam wa ṣọ́lọ̀ lọ́wọ́ ṣe gbá wà rí pé àwọn oògùn àwọn kan wọn wà rí pé to bá look is dirty something because ibi ìdọ̀tí mo sọ fún yín àwọn àlìjọ̀nú tó bá Ànábì Sùlàímánù náà lọ gbà most of them wọ́n fi sí ibi omi gbogbo pé Ọ̀ṣun Òṣogbo wèrè àlìjọ̀nú ló bọ àlìjọ̀nú ni máì líǹkì yín tẹ́ fi mọ̀ pé gbogbo pé oṣó àjẹ́ everything àwọn àlìjọ̀nú ni èṣù ni
ẹ ti understand yín sí so tí a fẹ́ wọnú tọ́ílẹ̀tì ẹ máa sọ pé Allahumma a'udhu bika minal hubuti wal habati ó ń sọ fọ́lọ́run pé torí akọ àlìjọ̀nú àtàbọ̀ àlìjọ̀nú wọn wà ní tọ́ílẹ̀tì wọn dúró díẹ̀ ìwọ sì ń bọ́ra lẹ́hìn òun bẹ̀ wọ́n fi tún sọ fún wa pé ká ní pàǹtì ká má máa wẹ̀ ní naked ó ń wòwò ẹ jẹ́ wọ́n ń wù ẹ́ àlìjọ̀nú tí mo ń sọ yìí obìnrin yẹn bó ṣe bọ́ra sí o kò sọ kankan wọ́n fi ní ká máa sọ pé Allahumma a'udhu bika minal hubuti wal habati ká máa sọ ká tó wọnú tọ́ílẹ̀tì a'udhu billahi minash shaitani rajim ká tó wọnú tọ́ílẹ̀tì a'udhu bi kalimati llahi tammati min sharri ma halak so ká tó wọnú tọ́ílẹ̀tì tàbá wọnú lé wa ká sálámù mo sọ fún yín pé àlùjọ̀nú kan wà tó ń bá yín gbé tẹ́jọ́ ń gbénu lé òun ni à ń pè ní àwámìr òun ilé ló ń gbé pẹ̀lú ẹ ẹ ká máa mú wá díẹ̀ tọ́pìkì tó wá ìdí ni so obìnrin yẹn wá ń wẹ̀ àlùjọ̀nú ìwò tó fi bọ́ra sí òwò tó fi ṣẹ́fúrítì náà tó fi tọ́ tè tó fi tọ́ gbogbo ẹ̀ tó fi dírẹ́sì tó fi jáde àlùjọ̀nú yẹn walk ó tẹ̀lé dé bus stop àlùjọ̀nú yẹn ṣe jì séyàn ó dẹ̀ approach ẹ̀ ìwọ tó ló ń rọ́kọ̀ òru wọ́n bá ẹ sùn lójú oorun wọ́n ń ṣe kinní kan òun lálàárí kinní kan torí gbogbo fàájì tá a máa ń ṣe láyé yẹn ló máa gbé ẹ ṣe lójú oorun ẹ̀yin obìnrin ẹlẹ́kejì nínú àwọn ọ̀nà tá fi ń fa àlùjọ̀nú sínú ayé wa nìyẹn ẹlẹ́kejì òun ní oògùn tó lọ ṣe àlùjọ̀nú tẹ̀lé ẹ tẹ́lẹ̀ àmọ́ oògùn tó lọ ṣe ṣọmọ pálíjọ̀nú ló fẹ́ ṣiṣẹ́ yẹn o ti wá lọ ń wẹ ọṣẹ náà àbò tí ń fi kinní náà fọkọ mu àbò tí ń fi kinní náà para ó ti pe àlùjọ̀nú wá sínú ìgbésí ayé ẹ nìyẹn ẹlẹ́kẹta ìyẹn tó ṣojú mi òun oògùn ló lọ ṣe nínú àwọn tó ń bá àkọọ́lẹ̀ ńlẹ̀ ni o ẹ rí i pé tọ́pìkì tí mo ń tírìtì àwọn bàbá mi bá ẹ sọ̀rọ̀ àwọn bàbá ló ń bá sọ̀rọ̀ kì í ṣe wọ́n tó jogún ìwé o kì í ṣe wọ́n tó jogún ìwé ni mo ń bá sọ̀rọ̀ confam lèmi dẹ̀ ń sọ nínú àwọn tó dẹ́ invoke àlùjọ̀nú nínú àwọn ìlú tí wọ́n ti invoke àlùjọ̀nú India jẹ́ number 1 tí mo dẹ̀ bá wọn ṣe dáadáa bẹ́ẹ̀ confam lèmi ń sọ so ó wá ṣiṣẹ́ yìí ó bá àkọọ́lẹ̀ ó ṣiṣẹ́ àkọọ́lẹ̀ bàbá ẹ̀ tó rí ibi tó ti wá fẹ́ lọ ṣiṣẹ́ yẹn ṣe mọ̀ pé kò ríran that is why wáyé ṣiṣẹ́ àfáà kan tó bá fẹ́ jẹ́ ẹbọ mo sọ fún yín nínú àwọn àfáà tó wà láyé nísìn tó ń lo àlìjọ̀nú tó ń ba ayé jẹ́ gan sìn ká sọ pé 100% wọn 10% wọn ló ń rí àlìjọ̀nú 90% ó ń gbèwé ó jogún ìwé ó rí tírà ó ní tàbá sábà yà á rí báyìí wọ́n tàbá pé báyìí á rí báyìí lẹ́lòmí fi ń ya wèrè lẹ́lòmí fi ń ṣe kinní torí pé kí ni òun àkọọ́lẹ̀ yẹn ẹ máa wo àwọn ìwé kan ẹ lọ wo síru arúta wà mọ́rúta ẹ lọ wo múmbà òzúlù ẹ lọ wo núrù rọ̀bání àwọn ìwé kan tí Abdul Fattah Tuwi tó ṣe àwọn ìwé Lebanese àwọn ìwé agbára tí wọ́n ṣe tí wọ́n ṣe invoke àlìjọ̀nú ẹ rí bẹ́ẹ̀ àwọn tó ń kọ kíní yẹn gangan ni wọ́n ti lu àwọn àlìjọ̀nú yẹn àwọn nǹkan tó àlìjọ̀nú yẹn kọ́ wọn pé kọ́ máa sọ làwọn ń kọ́lẹ̀ wọ́n wá ń tà ẹlọ́wọ́ síru arúta àmọ́rúta àwọn ìwé yẹn pọ̀ lọ bẹ́ẹ̀ Shamsul Ma'ariful Kubra àwọn ìwé yẹn pọ̀ lọ bẹ́ẹ̀ so báfà yẹn ṣe kíní yẹn tán lọ́rọ̀ fa náà ni máa pè bẹ̀rẹ̀ grand ni ó ti lọ ṣe kíní yẹn tẹ́ mo pé mo sọ fún yín pé níbi táwọn àlìjọ̀nú ń gbé àwọn nugbó àwọn ibi dúdú tó ẹ pé nínú igbó àwọn orí àtà bẹ̀rẹ̀ grand so ó dà ìkó fẹ́ lọ plant kíní ibi tó ti ń kọjá fẹ́ lọ plant kíní yẹn ó wá tẹ ọmọ àlùjọ̀nú kan mọ́lẹ̀ kó dẹ̀ mọ̀ òun kàn parí iṣẹ́ tó ṣe ó kàn lọ ni the second day wọ́n wá rí máa yẹn àfáà yẹn ó ń po poison pọ̀ ó fẹ́ mú àlùjọ̀nú yẹn fẹ́ pa ni so wọ́n wá rí ọ̀gá wa ń ṣe rúkìá fún how come téèyàn fi ló fẹ́ para ẹ̀ ẹ ra àwọn obìnrin míì àwọn ìyá mi àwọn afá mi á máa kà ẹ lájẹ ni àlùjọ̀nú ló wara ẹ̀ ìgbà míì ẹ máa ń pè ní ìgbóná kọ́ àlùjọ̀nú wara ẹ̀ ó lè ní òun lòún pa lágbájá òun lòún pa tàmẹ̀dù kí dẹ́ ṣóhun àìmọye èèyàn mìta ti jù lókò pa nílẹ̀ Yorùbá tẹ́gbẹ́ kò yí ṣàjẹ́ àlùjọ̀nú ló kó sí lára tó fi ń dún wọ́nranwọ́nran àwọn tó fẹ́ nílà akáyè díẹ̀ láàrin yẹn wọn àwọn á ní akọ ìgbóná ló ń ṣe àlùjọ̀nú ló kó sí lára so bí àfáà tó tẹ ọmọ àlùjọ̀nú pa bó ṣe po poison tó fẹ́ dààmú wọn bá rí ìgbà tó ọ̀gá wa ń ṣe rúkìá fún rúkìá àlùjọ̀nú yẹn ó ń rìn báyìí nínú fẹ́ẹ̀nì ẹ̀
ó ń rìn tá ń wò báyìí ó ń rìn báyìí nínú ara ẹ̀ kò fẹ́ jáde. ọ̀gá wa bá sọ̀rọ̀ àlùjànnú wa sọ pé ó pa ọmọ òun ipe lánàá ó lọ ṣe nǹkan kan sí Burial Ground ipe ibi tó ti fẹ́ lọ rí kíní yẹn òun ò dẹ̀ tètè bímọ ọlọ́run ò tètè bùn ún lọ́mọ ó tẹ ọmọ òun pa so òun fẹ́ gbẹ̀mí ẹ̀ padà. so ti rí pé níbi oògùn tó ṣe ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ pé ẹ sọ fún wọn pé àwọn tó ń ṣe oògùn liman ishtarahu man lahu fil ha'irati min alakin wala bisa man shara bihi àǹfùsà òun lẹ́ọ̀kánù yálà múnà ọlọ́run ní ìpalára ní gbogbo nǹkan tẹ́ ń ṣe fún yín. It's true ẹwà àwọn nǹkan mìíràn máa jẹ àti sọ síwájú tó pé tó bá lò wọ́n ní ògbúdọ̀ ṣe báyìí tó bá lò ògbúdọ̀ ṣe bá ògbúdọ̀ ṣu ògbúdọ̀ tọ̀ ògbúdọ̀ tó bá ti ṣe mistake báyìí wàhálà ti dé tó bá ti ṣe mistake máa wẹ̀yìn o wáyà wèrè ògbúdọ̀ lọ sùn ògbúdọ̀ lọ jẹ́ kíníkan tó bá ti jẹ́ wàá kú. Ìjẹ́ ẹ ti bá pàdé nínú orúkọ ọlọ́run tánà bí kọ wa àbí tọ́lọ́run kọ wa àbí nínú àlùkùránì ẹ tẹ́lẹ̀ tó ka àlùkùránì tó bá rí pé èèyàn kan wọ́n ló ka àlùkùránì ní òyà wèrè irọ́ ni o ẹ̀rí pé máa ń gbọ́ kékeré wá ní tó bá ka yàsín ìpè yàsín yàyàn wèrè wọ́n pa nǹkankan pọ̀ mọ́ ní ẹ ti ọ̀rọ̀ sáà nísìn wọ́n pa nǹkankan pọ̀ mọ́ ní ó ti yẹ yín nísìn so ló fi jẹ́ pé ó máa rìhátì lẹ́sẹ̀kẹsẹ̀ yẹ́ ẹ̀dẹ̀ rí pé àdúrà ní iṣẹ́ òun ké nọmba 7 yẹn amadébẹ̀ lọ́yẹ́ last week ní next week òun ní ẹ ti máa rí ọmọ máa sọ pé yà á sí wọn kúrẹ́ nílé kí mi náà kẹ́lẹ́ mílẹ̀ mílẹ̀ sọ́lé last first mistake tó bá ti ń ṣe bẹ́ẹ̀ ó ti porúkọ àwọn àlùjọ̀nú kan tẹ̀lé Al-Qur'ani tó ń ké lójú ẹ̀ nínú àwọn style tálùjọ̀nú ń kọ́ wọn láti wá máa fi ìdààmú ayé tó ń fi ń rí wọn bọnú ẹ̀ṣẹ̀ àwọn òde ní rí tó lálùjọ̀nú ló parọ́ jù tálùjọ̀nú bá sọ̀rọ̀ 100 wàláyé ẹyọ kan ló tó ń bẹ̀ ànábì Muhammad sọ fún wa bẹ́ẹ̀ sallallahu ta'ala alaihi wasallam àwọn atáàdé tí lọ àlùjọ̀nú àmọ̀ kó máa ń parọ́ mo sọ fún ẹ last time àfà ẹ̀yìn ẹ̀ wá ní last time yẹn ẹ mọ̀ orí rẹ̀ tẹ bá ń lo àlùjọ̀nú tẹ bá sọ fún àlùjọ̀nú pé wọ́n jí nǹkan yín ẹ wá ní pé ta ló jí kíní yẹn ìwà àlùjọ̀nú ó wá sọ pé àfà Saidi yìí ni iṣẹ́ àpá ìlẹ̀ ń lo àlùjọ̀nú ẹ̀yìn wá sọ fún pé irọ́ ló ń pa kì í ṣe àfà Saidi ó wà ní no ìyá Abdullahi ni irọ́ ló ń pa kì í ṣe Abdullahi no àfáàmù tí ò ní sẹ́ni tó ìwọ lọ ń gbára lé nìyẹn tálùjọ̀nú bá sọ̀rọ̀ 100 fún ẹyọ kan ló tọ́ ń bẹ̀ ó dẹ̀ máa sẹ́rí yín pọ̀ ni àlùjọ̀nú ló máa jẹ́ kó máa ríran sí ẹ pé màmá ẹ ló ń ṣe ẹ́ àlùjọ̀nú ló máa jẹ́ kó máa ríran sí ẹ pọ́kọ ẹ ló ń ṣe ẹ́ àlùjọ̀nú ló yẹ kó máa ríran sí ẹ pé ìyàwó ẹ ló ń ṣe ẹ́ àlùjọ̀nú ló ń da gbogbo ẹ̀rú agbọ́n nǹkan tí ó sọ bí ìgbà tí Aruta àti Maruta sọ̀kalẹ̀ sí Babylon ní city of Babylon ní Iraq nínú àwọn ancient city ní tí àwọn ogun kọ́kọ́ sọ̀kalẹ̀ sí amaka Iraq amaka Jerusalem amaka Egypt níbí torí Fáráò náà wà mẹ́ òun náà ṣóògùn ẹ̀bá ti sọ tiẹ̀ òun àti Musa àti pàtàn wọn ẹ rí i pé ó ń sọ pé kí ni wọ́n máa yù fárí kú náà bí ibé náà lè má rí ìwà sáújì yìí ó ń tíṣì wọn ní bí wọ́n ṣe lè ya tọkọ àtìyàwó so àwọn àlùjọ̀nú wọ́n máa ń parọ́ wọ́n dẹ̀ máa ń dá a lot of things sílẹ̀ so kọ́lọ̀ ń ṣàánú wa nínú àwọn question tó ń béèrè lọ́wọ́ wa ni pé okay how to protect yourself from jinn àtàwọn ẹ̀mí burúkú tó wá ti sọ pé jinn àjẹ́wà anú ẹ̀ o tó bá ti sọ pé jinn anything evil spirit máa ka oṣó ìlú yín mọ́ o ara wọn ni àwọn à ń pè wọn lóṣooṣó wọn pé mo sọ pé gbogbo èdè làlùjọ̀nú gbọ́ ìwọ tó béèrè lọ́wọ́ mi àlùjọ̀nú gbọ́ okay mo ti gbé kàrẹ́ rí àlùjọ̀nú gbọ́ èdè kàrẹ́ ọlọ́run kò sẹ́dẹ̀ ìlú tí ò gbọ́. You understand? So tó bá ti gbọ́ pé jinn gbà pé general àtòṣó àtàjẹ gbogbo nǹkan tó ń jẹ́ ẹ̀mí àìrí pátápátá so wọ́n wá ní pé ọ̀nà wo lọ́nà àbáyọ so ọ̀nà àbáyọ náà ni pé kíyàn follow Islamic rules gbogbo òfin tọ́lọ́run ọba tó sọ fún wa pé ká ṣe lórí ẹ̀sìn then ká dẹ̀ follow sunnah ká dẹ̀ follow al-Qur'an ẹ ti understand bẹ́ẹ̀ ni ká máa sọ pé Allahumma a'udhu bika minal hubuti wal habati so ká tó máa wọnú toilet a'udhu billahi minash shaitani rajim jẹ́ ká máa sọ pé a'udhu bi kalimatillahi tammati min sharri ma khalaqa ẹ ti understand àwọn protection wọn pọ̀ lọ bẹ́ẹ̀ ẹ má ṣì mí gbọ́ o ẹ lè ṣàdúrà ẹ lè lọ bá àwọn ẹni ọlọ́run o wọ́n lè kọ ọ̀ǹtún fún ẹ o but àdúrà tí wọ́n máa ń wà tí wọ́n máa ń kọ mo sọ ní last week tó máa kọ Fatiha fún arábẹ́kọ̀ pé ìyá kìíní kan tíṣù ìyá kìíní kan ìyá ìlú ọmọ máa lọ ṣe o
ṣọmọ inú mi dùn ẹni tí ò mọ̀ pé ó mọ orúkọ ànábì Muhammad, ẹni tí ò mọ̀ pé ó mọ orúkọ màláìkà, ẹni tí ò mọ̀ pé ó mọ̀ pé àlìkùránì ló ń kà yìí, tó bá ti ka kíní yẹn wọ́n náà kò sí ọlọ́run dẹ̀ hẹ́pù wa ẹ̀yíká hẹ́pù ara wa, kò sí tó bá ti pa nǹkan mi pọ̀ mọ́ wàá mọ̀. Tó bá ti kọjá orúkọ ọlọ́run orúkọ màláìkà ayé àlìkùránì tó ti ń gbọ́ kíní kan kákàkà ìyá ìlú kákàkà ọmọ ó ti ń pa nǹkan mi pọ̀, wọ́n á dẹ̀ púrúfù ẹ̀ fún ẹ tó rárá náà púrúfù ẹ̀ fáwọn èèyàn rí pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀, gbàgbé kíníkan ádímù sòfìlì ádímù òlìwí kíníkan story ni àwọn àlìjọ̀nú ni. Torí pé kí ni àwọn àfáà gan tó ń takò wọ tó ń sọ̀rọ̀ nípa bí mo ń sọ̀rọ̀ nípa kíní ni, ìwọ tó bá ń sọ̀rọ̀ lórí bí mo ṣe ń sọ̀rọ̀ ìtúwọ náà ń sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ń ṣe lẹ́kṣọ̀ bẹ́ẹ̀, má bínú sẹ́dá ọlọ́run kankan o, ó ṣókùnkùn ìmọ̀ tá ń sọ̀rọ̀ nípa ìmọ̀ tó ṣókùnkùn sí gbogbo ayé ni. fíù ló mọ àfáà tó ń takò ẹ pé irọ́ ni Ògún wà nínú ẹ̀sìn, kò mọ àsìlíyà, kò mọ ìbẹ̀rẹ̀, kò mọ generation bí tí gbogbo nǹkan wọ̀nyí ti ń bọ̀. dé kò ṣe practical rí, mo ṣe practical rí o, àtògùn àti talisman káyìn fókè àlìjọ̀nú ká parúkọ àwọn mípọ̀ mórúkọ àlìkùránì orúkọ àlìjọ̀nú mọ́ ògbẹ́ kò sí èyí tí mi ṣe bẹ̀. àwọn tó dẹ̀ mọ̀ wọ́n wà lórí láìfù báyìí tí wọ́n mọ̀ pé confam ló ń sọ pé Yafa Saheed ló ń sọ̀rọ̀ báyìí òun gan tẹ́lẹ̀ àlìjọ̀nú ni tẹ́lẹ̀ kò sọ́nà ń bẹ̀ wàláhì ọ̀nà àánú ni. So nínú kan tó ń bèrè lọ́wọ́ wa ṣẹ́rí a lot of àlìjọ̀nú wàláhì tàláhì majority of jinn have nothing to do with us. Gbogbo àwọn àlìjọ̀nú ẹ̀wọ̀n ní kankan náà ṣe fún wa o wàláhì. Mo ti sọ́lẹ̀ kan àfọwọ́fà wa ara wa àtàwọn tó lọ ń pè wọ́n ní ìgbésí ayé tí wọ́n tọ́lọ́wọ́n bá dá fún wọn, wọ́n bí sí púpọ̀ jù. Àwọn tí yóò pé wọn gbádùn nínú wọn kọ́sì tún lọ́nà fi sọ fún yín pé èyí tẹ́ ló ń pè wọ́n ẹ jóná pọ̀ pẹ̀lú wọn, a máa fi yín kọjá nàmọ̀ ẹ̀yin tẹ́ lọ àlìjọ̀nú àtàlìjọ̀nú tẹ́ lọ àtẹ̀yìn tẹ́ ń ṣoògùn gbogbo ẹ̀ pọ̀, a máa fi yín ẹ máa jóná fàkánú lìjà nàmọ̀ àtọ́bàn, a máa fi yín kónájà nàmọ̀ ni. So wọ́n wá sọ fún wa pé kí ni o, bó ṣe wù kó bẹ̀rù àlìbùdìmọ̀ bó ṣe ń bẹ̀rù bó ṣe ń gbọ́ nípa àwọn àlìjọ̀nú tó ló dẹ̀ ń ṣe kí ni tó dẹ̀ ń bẹ̀rù wọn tó ló ń hand over ara ẹ̀ sí ọwọ́ wọn. ṣe rí ẹ̀dẹ̀ mọ̀ pé àjẹ́ àlìjọ̀nú ni ẹ̀rí pé ọ̀dọ̀ àwọn kékeré tó bá kọjá lọ́dọ̀ àwọn arúgbó rẹ̀ màmá àjẹ́ ni màmá yẹn àjẹ́ ni màmá yẹn ó ní o. sórí bó ṣe ń gbọ́ nípa àwọn àlìjọ̀nú nípa àwọn àjẹ́ pé tó ń wo fíìmù tó kọ́kọ́ ṣe kìkìkìkìkìkìkì bó ṣe ń bẹ̀rù yẹn ló ń kóra ẹ̀sọ́ wọn. ẹlẹ́kejì ẹ̀yin tẹ̀ kí ń lo àlìjọ̀nú tẹ́ ń sọ pé ń lo àlìjọ̀nú, ẹ̀yin tẹ̀ kí ń ṣàjẹ́ tẹ́ ń pera yín lájẹ́, ó má padà di àlìjọ̀nú, ó má padà dàjẹ́. torí bó ṣe ń sọ yẹn wọ́n ń wo ẹ̀, bó ṣe ń sọ pé èmi mọ ìwà ìmọ̀ ń lo àlìjọ̀nú o, bí mo ṣe ń sọ̀rọ̀ wọn wọ́n ń wò mí o, wọ́n mú wò mí, wèrè ni wọ́n rí ẹ. So kọ́rọ̀ má pọ̀, so kọ́rọ̀ wọn lánàá mọ́mọ́ kó gbàdúrà wa, ẹ jẹ́ ká dúró tọ́ Ọlọ́run dáadáa, Ọlọ́run mọ́mọ́ wájú Ọlọ́run ní dààmú wá sọ fún wa pé ká má ṣe kí ni o, ká má fi ọwọ́ wa ká má máa bẹ̀rù. Tàbá ń gbọ́ ìtàn wọn Yorùbá ṣe ń ṣàlàyé yìí, má bẹ̀rù. tó bá sọ̀rọ̀ àjẹ́ má bẹ̀rù kí pé bẹ́ẹ̀ kó ló máa rúdù sáwọn èèyàn àbí pé kó ló máa wùwà. Mi ì dẹ̀ sọ pé kẹ́ má lọ bá àwọn àáfàá tó tọ́tọ́ lọ́n tànábì, bẹ̀tẹ̀ jẹ́ ká wà very careful. ṣẹ́rí gbogbo nǹkan wọ̀nyí tó bá ti lọ ṣe mistake, tẹ́sán ẹ̀ bá ti ṣe mistake, Ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ o. So àwọn àáfàá wọ̀nyí náà dẹ̀ ní ẹlòmíì ò mọ̀ pálíjọ́ ní òkè àlìjọ́ ní mo sọ fún ẹ pálíjọ́ ní máa jáde báyìí, ó máa wé láwà ní, ó máa wá níwọ̀ ẹ̀yìn, ó máa sọ fún ẹ pé look àáfàá bóun ṣe wà yá àáfàá lòun, ṣéwù nínú àwọn àlìjọ́ lòun. Ó lè sọ fún ẹ pé òun mọ Prophet Muhammad sallallahu ta'ala alayhi wa sallam. Ó lè ní alukurani òun mọ lórí aka alukurani fún ẹ, akọ̀tì àdìsí fún ẹ, a ní so àlìjọ̀nú confam lòun, àlìjọ̀nú tọ́lọ́run. Ṣó mọ̀ pé àwa èèyàn adé láìkì nǹkan tó dùn ní ẹ̀ náà ti dùn á fọ́, àwa máa kọ́ ẹ ní àwọn nǹkan burúkú. So irú ẹ̀dá tàlìjọ̀nú bẹ́ẹ̀ ń kọ́ kí lè fẹ́ báwo lè fẹ́ kó preach, ó máa ta koru wa yìí torójú ẹ̀ dúdú, torí nǹkan tó ń rí ó máa wọ pé àwọn tó mọ́ nínú àlìjọ̀nú lòun tẹ̀lé, which is ẹ ti understand. So ẹ ká máa sọ díẹ̀ díẹ̀, àdúrà wa àgbà. Subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Gbogbo ẹ̀yin tó jẹ́ olùfẹ́ wa tẹ́ ń wò wá, ẹ dákun ẹ máa follow wa kẹ́lẹ̀ máa share program tó dáa ni, ayẹ̀ṣẹ̀ ń bọ̀ díẹ̀ díẹ̀ ni. So Ọlọ́run gba àdúrà gbogbo wa. Bismillah kúrò aláwọ̀ fún bàbá tí wọ́n fi dá orúkọ TV sílẹ̀, Fadilatu Sheikh Imam Al-Busairi Ọ̀nàgún. Bismillahir Rahmanir Rahim, Allahu Samad
lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá pátápátá bisimilahi ìzáàjà àránṣẹ́ ọlọ́run kó máa bá gbogbo yín àtàwọn táwa ń bí àtẹ̀yìn tẹ́ ń wò wá lórí mídíà. Bismillahi rahmani rahim. Ìzáàjà nasrullahi wal fathu wa ra'ayta an-nasa yadkhuluna fi dinillahi afwajan fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba. Bisimilahi líláfi alẹ́kùn ìfàyàbalẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí mídíà àtàwọn táwa ń bí náà àti nǹkan tó jẹ́ Global Dahiratu Dhikrlahi káàkiri gbogbo àgbáńlá ayé. Bismillahi rahmani rahim líláfi Qurayshi líláfi imrilata sitai wàsífì fọlẹ́ abdu rabb azal bait allazi at'amahum min ju'in wa amanahum min khawf. Lẹ́ẹ̀kan sí àṣọ pé kò sáwọn àfa àtọ́lọ́hún o, àwọn àfa àtọ́lọ́hún ọba wà, kódà ọlọ́run ọba fúnra ẹ̀ mọ̀ pé àwọn àfa wà ló fi sọ fún wa pé àwọn aláìní awliya Allahi la khawfun alayhim wala hum yahzanuna ó láwọn ti tòun tọ́lọ́hún tó tọ́ o la khawfun alayhim wọn ní máa bẹ̀rù wala hum yahzanuna wọn ní máa banújẹ́ tó wà tẹ̀sán pé kí ni allazina amanu òun làwọn tó ṣe pé àwọn ẹni ọlọ́run wà lórí ilẹ̀ o. Àmọ́ out of 100% tafẹ́ wá àwọn ẹni ọlọ́run 20% la máa rí 80% èyí tó ti mísì máa wà jẹ́ èyí tó ti mísì máa wà àlìjọ̀nú èyí tá Al-Qur'ani ti bọ́ dànù lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n bó ṣe wù kó le tó àwọn ẹni ọlọ́run tó tọ́ sí wa tọ́lọ́ni sọ pé kí ni allazina amanu wa kanu yattaqun òun làwọn tó gbà òun ọlọ́run ọba gbọ́ lódodo wa kanu yattaquna wọ́n bẹ̀rù ọlọ́run làwọn olùkóṣeré fil hayati dunya wa fil akhirah la tabdila li kalimatillahi zalika wal fawzul azim. Àwọn ẹni ọlọ́run ọba wà o lórí ẹ̀tún sọ fún wa pé allazina yashkuruna Allaha qiyaman wa qu'udan àwọn ẹni ọlọ́run ló ń bá wí bẹ́ẹ̀ wa ala junubihi wa yatafakkaruna fil khalqi samawati wal ardi rabbana man khalaqta hadha batilan subhanaka faqina azaban nar. Àwọn ẹni ọlọ́run ló ń bá wí bẹ́ẹ̀ so àwọn ẹni ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n wà tó bá wò pé orúkọ ọlọ́run lélẹ́yìí Ànábì Muhammad sallallahu ta'ala alaihi wasallam ó ní orúkọ ọlọ́run Fatiha ni ìkùrìsíyù ni ẹ lè ká sómi. Àwọn bàbá wa ń wò pé a tún lè kọ́ a dẹ̀ ti gbé àwọn ọ̀dọ́ arábù rí and some parts in Asia wọ́n máa ń lo tùràrí safaran wọ́n fi kọ orúkọ ọlọ́run tó máa fomi fọ́ta máa mú àrùkú kò sí láì fi ń bẹ̀. àwọn bá ti ń lórúkọ àdìjọ̀nú tó ń lórúkọ lọ́wọ́níyà tó ń lórúkọ àwọn kìnnìkan tó kì í ṣe orúkọ ọlọ́run tí kì í ṣe ayé àlùkùránì tí kì í ṣe orúkọ àná màmá tí kì í ṣe orúkọ àwọn màláìkà ọmọ kò sọ̀rọ̀ o fáírọ́ọ̀sì ló mú o. ọlọ́run gbàdúrà gbogbo wa o ọlọ́run gbàdúrà gbogbo Allahumma salli ala sayyidina Muhammad salata tunajjina biha min jami'il awwal wala afati wa tuqadi lana biha jami'il hajat wa tayruna biha min jami'i sayyiati wa tarfa'una biha indaka ala darajati wa tuballighuna bi aqsal ghayati min jami'il ayrati fil ayati wa ba'da al mamati wa ala alihi wa ashabihi wa sallimu taslima subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin. ọlọ́run jẹ́ aṣọ oríire.